Dáró ṣọ́ra kó má bàa ṣì àròdá. Nàyànnàyàn ṣọ́ra kó má bàa lẹ́ni ọba. Ọjọ́ orí ẹ̀dá ń sáré lọ bí ọwọ́ agogo. Alágbára ayé ṣó fẹ́ dọ́lọ́run ni. Dáró ṣọ́ra kó má bàa ṣì àròdá. Nàyànnàyàn ṣọ́ra kó má bàa lẹ́ni ọba. Ọjọ́ orí ẹ̀dá ń sáré lọ bí ọwọ́ agogo. Alágbára ayé ṣó fẹ́ dọ́lọ́run ni. Ọ̀tá fà sókè yìí dó borí Ọlọ́run ń bí ọ. Ò ṣe mí òun gbà mí ò kí ni ká ti pè yẹn. Ọjọ́ orí ẹ̀dá ó ń sáré lọ ẹ ò fúnra. Alágbára má mèròyé ó dèrò ara rẹ pa. Whatever you sow is what you will reap. Ọjọ́ orí rẹ náà ṣàlò fi ń hùwà ibi. Abẹ́ orí ẹni agbójókun lé o jẹ́ ní àgbà ni. Torí obìnrin náà ni. Dáró. Ṣàrọ̀ra torí wípé ọjọ́ kan wà kẹsàn-án. Dáró ṣọ́ra kó má bàa ṣì àròdá. Nàyànnàyàn ṣọ́ra kó má bàa lẹ́ni ọba. Ọjọ́ orí ẹ̀dá ń sáré lọ bí ọwọ́ agogo. Alágbára ayé ṣó fẹ́ dọ́lọ́run ni. Dáró ṣọ́ra kó má bàa ṣì àròdá. Nàyànnàyàn ṣọ́ra kó má bàa lẹ́ni ọba. Ọjọ́ orí ẹ̀dá ń sáré lọ bí ọwọ́ agogo. Alágbára ayé ṣó fẹ́ dọ́lọ́run ni. Ẹ jọ̀ọ́ ọmọbìnrin mi yọ. Bíọ́lá Akínọlá. Ọlọ́run ní agbórẹ́jọ́ dá mi àrùkáwọ́ pé. Bóbi mi bá dá aládàájú yóò pọkọ. Hello sir. Yóò bá para rẹ̀. Madam kan wà nípa ìtàn bèrè ni. Yóò pọkọ. Bíọ́lá Akínọlá. Jẹ́ kó máa bọ̀ lókè. All right. Wọ́n ní kẹwàá ilé kan náà wọ̀ ẹ̀ṣẹ̀. Torí wípé wọ́n lè débi pé òkun ẹ̀mí ẹ̀ ni wọ́n gbá o. Bẹ́ẹ̀ gẹ̀dẹ̀rẹ́ o gbogbo tó ṣẹlẹ̀ lọ́lọ́run ilé. Kí ni ká ti Abíọ́lá. Báwo ni ṣàlàáfíà ni? Thank you sir. Inú mi dùn láti rí ẹ. Kí ni ká fi ṣe lálejò báyìí? Ẹ má ṣe yọnu, mo wà okay. Lọ́fíìsì mi. Mo wà okay sir. Okay. Tó bá jẹ́ pé bó ṣe wùn ẹ́ nìyẹn. Nǹkan tí o ti ẹ̀ béèrè lọ́wọ́ bàbá yìí jẹ́ ó ti ṣe fún ẹ. Wọ́n máa tí ì ṣe, àmọ́ wọ́n ní kí n má worry pé kí n fáwọn ní time dé àwọn máa ṣe. Ẹ̀yin obìnrin, ìgbà míì ẹ máa ń ní ojú ṣùgbọ́n ẹ kì í fi ríran. Mayor, mi understand ẹ. Mo fẹ́ kó understand mi. Ṣé irú Akínọlá yẹn ló yẹ kí wò fẹ́? Níbi tí irú àwa yìí wà. Àwa tá a lè náwó fún ẹ, tá a lè tọ́ṣòro ẹ, tá a lè tọ́jú ẹ. Tí wọ́n bá ṣe tèmi fẹ́, a tọ́jú ẹ, a náwó fún ẹ. Mayor, Yes. Bíọ́lá, ìyàwó ọ̀rẹ́ yín. Kí nìyẹn ṣe? Ayé ń ṣerú ẹ̀ náà. Ṣé ẹ strange ni? Ó dà. Mi mọ̀ pé nǹkan tẹ pè mí fún lélẹ̀ kò possible torí mi ò kí ń ṣerú obìnrin bẹ́ẹ̀. Ẹ ń gbọ́ lọ́dà. Mo ti lọ nìyẹn. Torí nǹkan tẹ sọ ò lè possible. Ṣé torí ìwọ̀nba tá a sọ sílẹ̀ náà ló ti aṣọ́ dìbínú ló ti dìde pé òun lọ ni? Bẹ́ẹ̀ ni mò ń lọ. Kò burú, ẹ kí n bẹ́ẹ̀ wúwo díẹ̀. Ẹ má ṣe yọnu. Thank you. Àgọ́ ló máa dádìyẹ ẹgbẹ́ yìí. Ó má bàa lẹ́ni ọba. Ọjọ́ orí
ẹ̀dá ń sáré lọ bí ọwọ́ agogo alágbára ayé ṣó fẹ́ dọ́lọ́run ni dáròdárò ṣọ́ra kó má bàa ṣe àròdá nàyànnàyàn ṣọ́ra kó má bàa nẹni ọba ọjọ́ orí ẹ̀dá ń sáré lọ bí ọwọ́ agogo alágbára ayé ṣó fẹ́ dọ́lọ́run ni ọ̀tá fà sókè yìí dó borí ọlọ́run ń bí ọ ò ṣe mí òun gbà mí ò kí ní kàtìkì yẹn ẹ wọlé o. ẹ̀dá ó ń sáré lọ ìfúnra alágbára máa ń ìròyìn ìlànà rẹ̀ pa ẹ káàárọ̀ sà. whatever you sow. ó mà ṣe o ọ̀rẹ́ yóò dé wá sílé o. nítòótọ́ náà mo mọ̀ pé ó yẹ kó ti jáde ń dà yìí àti wípé òun gangan kọ́ ni mo wá wá ìwọ gangan ni mo wá wá. ṣé kò sí o. kó má bàa lé náà ni nídìí ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ wa yẹn náà ni. Níyọ̀ ẹ máa lé lẹ́dàá o nítorí ẹ̀ lè ṣe wọnú ilé ọkọ mi wá tètè wá ń bá mi sọ ẹ burú. ṣebí mi lè ní wá nǹkan mi ò ní jẹ́ kẹsẹ̀ ẹ̀rọ mi. ó dáa lórí èsì tí mo ti ń fún látijọ́ iná ni mo dúró lé lórí mi ò lè fẹ́ yín torí ọ̀rẹ́ ọkọ mi lẹ jẹ́. Bíọ́lá ọ̀rọ̀ yóò le tó bó ṣe mú yìí ayé ń ṣe nǹkan tá a fẹ́ ṣe yìí náà a kàn dá láwo láàrin èmi àti àníjẹ́kẹ́ni kankan mọ́ and ṣùgbọ́n èmi mo ṣèlérí fún ẹ máa tọ́jú ẹ ju bó ṣe yẹ lọ máa ná owó fún ẹ seriously. ṣé mo sọ fún yín pé ọkọ mi ò tọ́jú mi ni nǹkan tó ń ṣe fún mi ó tẹ́ mi lọ́rùn ẹ ṣé mi ò lè fẹ́ yín ẹ wá máa lọ. kí ni Méyọ̀ kí ni gbogbo eléyìí báyìí Méyọ̀. Méyọ̀ ọ̀rẹ́ kòrí kò sùn ọ̀nà. so àṣé òótọ́ lọ̀rọ̀ tí àwọn mi sọ fún mi ẹ dáhùn pẹ̀lú bí èmi pẹ̀lú yín bá ṣe súnmọ́ra wa tipẹ́tipẹ́ tó ṣé ó tọ́ kẹ́sílẹ̀ ẹ dọ́nà ṣé wọ́n kì í lówó lé lówó ni ok owó tí ń tẹ nìyẹn wọ́n ní kẹ́ fi bẹni tí ò bá ní lọ́wọ́ nú jẹ́ tó yẹn wọ́n ní kẹ́ fi bàjẹ́ ẹ sọ fún mi ìka níyàn ìka yí àti tọ̀run níyàn èyí tó bá rí yín tí ò sá ṣùgbọ́n ẹ̀dẹ́ onítọ̀hún. àwọn àdèjì ọ̀rọ̀ yóò dẹ̀ rí bó ṣe ń ròyìn. ẹ̀ ń bá wọn ló ṣe rí. àmì ìṣe mọ̀ mo kàn fi ń dán ọmọbìnrin wò ni. ẹ̀ ń dán wò. òótọ́ ọlọ́run rínú mi mo kàn fi dán wò pé bóyá. ṣé mo fi ṣe rán ìkẹ́ bá mi dán ìyàwó mi wò ni ẹ dáhùn ọ̀dà kò burú tó ẹ péré lè bá ń ṣe tẹ wá dán ìyàwó mi wò èmi ò bẹ̀yìn pé kẹ́ bá mi dán ìyàwó mi wò ìyàwó mi mọ̀ mi ó dẹ̀ mọ̀ dáadáa ẹ ti gbọ́ ẹ má bá mi dán wò. kò burú kò tó. ṣótán nígbà tí mo dẹ̀ ń sọ fún yín ẹ ní irọ́ ni ẹ believe me ṣé lè ti believe nsìn. Méyọ̀. alágbára máa mèrò yóò dèrò ara rẹ pa whatever you sow is what you will reap ọjọ́ orí rẹ náà ṣàlòfin hùwà ibi abẹ́ orí ẹni agbójókun lé o jẹ́ ní àgbà ni
torí obìnrin náà ni dárò ṣàrọ̀ra torí wípé ọjọ́ kan wà kẹsàn-án. dárò ṣọ́ra kó má bàa ṣe àròdá. nàyànnàyàn ṣọ́ra kó má bàa nẹni ọba. ọjọ́ orí ẹ̀dá ń sáré lọ bí ọwọ́ agogo. alágbára ayé ṣó fẹ́ dọlọ́run ni. dárò ṣọ́ra kó má bàa ṣe àròdá. nàyànnàyàn ṣọ́ra kó má bàa nẹni ọba. Mayor kí ni bá ṣe fún ẹ tó le tó báyìí. ò ń béèrè lọ́wọ́ mi pé kí ló ṣe fún mi. ló yẹ kí n béèrè káàtì ẹni mo ṣe nǹkan kan fún ẹ ṣé bóyá kó o pè mí ká sọ nítòbí nùbí ni ká lè yanjú ẹ. kí èmi àti ẹ jókòó ká máa sọ̀rọ̀ nítòbínúbí ṣé mi àti ẹ jẹ́ gẹ́gẹ́ bíi sàwáwù ni. tó o bá táyé wá wàá mọ̀ pé èèyàn kì í yájú sẹ́ni tó bá jù yàn lọ. wàá mọ̀ pé tó bá jù yàn lọ ó lè jù yàn nù ó lè jolúwo ẹ pa. ok mo gbà ṣùgbọ́n èmi ò mọ̀ pé mo ṣẹ̀ o tó bá yẹ pé n bá ṣẹ̀ foríjì mi irú òde ní wáyé mọ́. ó ti pẹ́ jù it is too late. too late. bẹ́ẹ̀ ni Ògún Sunday bàbá o. ìwọ òun polówó ààrẹ ẹlẹ́mọ̀jẹ̀ sọ pé nǹkan òun jẹ ìwọ wá ń ṣù òun fi gba igagbága pẹ̀lú ẹlẹ́mọ̀ṣọ́. mi ò bá wọn jà. ta ni ẹ tá ń bá bá ẹ. ìyẹn ló ń bá ẹ sọ ó ti late. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹjọ́. ẹni àlè mú ọrùn là ń fà lé lọ́wọ́. ọlọ́run mi akúrẹ́jọ́ dá. ṣé bí ọkùnrin káwọ́ pẹ́. mẹ́ṣì. bóbìnrin bá dá ládàá jù yọ pọkọ. bí ó bá para rẹ̀ ọlọ́run yọ pọkọ ni. obìnrin tó dára bí ebè ló lè fẹ́ nínú. torí wípé wọ́n lè lè. ìyá Dèjì báwo dẹ̀ ni. bákan náà ṣe ni mi ìrọ́pọ̀ mi ṣe bí ọkọ ẹni kú ó sàn ju ọkọ ẹni sọnù lọ ẹ ṣàánú mi ẹ bá mi wọ́kọ̀ mi mi rí. Dèjì ń gbọ́. dáàdi gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò yé mi náà àmọ́ mo ti dé radio and television station gbogbo ọ̀rọ̀ tó dẹ̀ béèrè lọ́wọ́ mi pátápátá ni mo ti ṣàlàyé fún wọn bí wọ́n á lè ríran lọ́wọ́ ṣe fún wa. àbúrò bọ́rọ̀ ṣe máa rìn nìyẹn èmi náà ti lọ sí àwọn radio station kankan mo dẹ̀ ti lọ sí police station àwọn ọlọ́pàá ti ẹ̀ béèrè fọ́tò ẹ̀ mo dẹ̀ ti fún wọn. ọkọ mi ò kì í rí irú báyìí kò rí irú rìn yìí ó máa ń dé lásìkò àbí mo ló wá olówó àṣánú mi. ṣé ọkùnrin gírí ọlọ́run á fún wa rí. èmi á dẹ̀ tún máa débí. jẹ́ kí n máa lọ màá tún máa débí. Ọlọ́run máa ṣàánú èèyàn àbí ọkùnrin tí òkè ń rìn kò rìn. kí ni ká ti pè yóò ná
alágbára ayé yìí gbogbo ohun tó ṣe ó máa kẹsàn bó bá yá o. ikán kan bẹ lọ́rùn tán bá fi nàyàn ajá fẹlẹ́. àwọn ta ló ní ìyá ẹ wọlé o. ohun tó rò ní wípé ayé yìí máa bá wọn jẹ́ má máa bá wọn dà ṣàkàṣà. ẹ jọ̀ọ́ mi mà rí ojú yìí rí. Mayor Aládéjọbí lèmi ń jẹ́. Princess ni owó làbí lọ́gbẹ́ni yìí jẹ́. ẹ káàsán ẹ jókòó. ẹ jọ̀ọ́ mi mọ ojú yìí rí o kí ni mo lè ṣe fún yín. àwa bá yín ṣe business ni. Business ó dẹ̀ ṣe mí láàánú gidigidi èmi ṣe rìtáyà ni so mi ti ronú business kankan tí mo fẹ́ ṣe nísìnyí rárá báyìí. ṣe rí business táwa bá yín ṣe business tẹ máa rí èrè ńlá ń bẹ̀ ni kì í ṣe nǹkan kan tẹ̀ ń ronú sí lọ́dọ̀ ìdán. tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ń gbọ́ proposal yín kí n mọ irú business ẹ fẹ́ bá mi ṣe. ilé tẹ́ ẹ rà ní Àjàkáyé estate mo fẹ́ ra ilé yẹn lórúkọ ọ̀rẹ́ mi tó ṣaláìsí fún ìyàwó ẹ̀ àti ọmọ ẹ̀ kán lè wà comfortable. ẹ ṣe gidi gan ó ṣe mí láàánú àwọn agent yẹn náà ṣe mistake èmi ò sọ pé mo fẹ́ ta ilé yẹn rárá nítorí pé bẹ́ẹ̀ gangan lèmi náà lọ rìtáyà sí. èmi fẹ́ ra ilé yẹn ni check 25 million naira nìyí mo gbọ́ pé 20 million lè ra ilé yẹn mo wá fi 5 million naira lé lórí títorí pé mi ò fẹ́ kẹ́ ṣòwò kẹ́ má jèrè check yẹn ni. ẹ má halẹ̀ mọ́ Káyọ̀dé mi. mo ní mi ìtàlé ẹ̀dẹ̀ ń ju ṣẹ́ẹ̀kì sílẹ̀ mú ṣẹ́ẹ̀kì yín lọ. tí n bá máa padà wá lọ́la kẹ́ ti prepare gbogbo document àti agreement lórí ọ̀rọ̀ lẹ́yìn ẹni tó bá máa sign ẹ̀ á sign ẹ̀ tá a bá dé lọ́la. kò sẹ́ni tí n tẹ́ fẹ́ ṣe èmi ti sọ fún yín fánáìsì èmi ò ta ilé kankan. torí náà kọ́ ẹ jáde nínú ilé mi pẹ̀lú ṣẹ́ẹ̀kì yín èmi ò ta ilé kankan rárá. lórí kí là ń sọ mo ra nǹkan 20 million ẹlẹ́fẹ̀rẹ̀ lọ́mí 25 ṣé èrè 5 million tó mi ní chief orúkọ ní kí n prepare documents lọ́la. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó dáa ni táwa bá dé lọ́la á sign documents. ẹ ṣe àdúpẹ́ gidigidi ó dàbọ̀ sá it's good doing business with you. ẹ ṣe náà ẹ ṣe ẹ ṣe. ẹ̀yin àbúrò mi ẹ má bínú pé mi ì ṣe ní àlejò ẹ ṣe gbọ́ ẹ ṣe gbọ́. mi máa ga ò nínú ilé mi kéèyàn fẹ́ ra nǹkan mọ́ mi lórí ní tipa nílẹ̀ yìí. ìyá Dèjì ìwọ ni mo wá rí o mo fẹ́ mọ èrò ẹ lórí ọ̀rọ̀ tí mo ti ń bẹ́ẹ̀ sọ kó tó di pé tọkọ ẹ ṣẹlẹ̀. Mayor tí bá ní nǹkan tẹ́ sọ yóò yà mí lẹ́nu irọ́ pátápátá gbáà ni mo pa ìgbà ó sígbà ó náà títọkọ mi ṣẹlẹ̀ ìwà ń wọlé wá ń bá mi sọ̀rọ̀ nǹkan báyìí. má jẹ́ ká ro tìgbà tó ṣẹlẹ̀ o ohun tá a bá fẹ́ ṣe ni kò jẹ́ ká ṣe wọ́n ní tí wọ́n bá pẹ́ lórí mi eṣekéṣe àbá ń bẹ̀ èmi ò fẹ́ gbèṣù láyè ni. èṣù bíi ti báwo. ìyá Dèjì mi ò fẹ́ kó bọ́ sọ́wọ́ àwọn alágbèdá ọkùnrin ni tó bá ti rí i pé obìnrin ò ládé lórí oríṣi ìlọkulọ̀ náà máa fi lọ ìmí inú wọn gan wọ́n lè gbóògùn jáde kó máa fògùn bá sọ̀rọ̀. yọ̀dẹ̀ fẹ́ kọ́rọ̀ tiẹ̀ rí bẹ́ẹ̀. ìyá Dèjì tó bá rí kó tí ì lésì tó fẹ́ fún mi sìn kò sí wàhálà mo lè máa lọ ìgbà tó bá lésì tó fẹ́ fún mi máa padà wá máa wá gbọ́. Daddy, tèmi ni mo ti sọ yẹn ẹ gbọ́dọ̀ ta lé yẹn o kò possible náà báwo lèyẹn ṣe máa fi ojú ọwọ́ ṣiṣẹ́ tó máa fẹ̀yìn ọwọ́ dànù ẹ má ta lé o. mo ti gbọ́ tiẹ̀ lágbára Ọlọ́run kò ní sí nǹkan tó jọ. ẹ má try ẹ.
ta ni ẹ kó wọlé o. the Lord Mayor. èmi ni ẹ. Lord Mayor. èmi ni ẹ. ẹ ǹlẹ́ báwo ni àbúrò. ẹ wò dáàdi èmi sì lọ sí skul. ẹ jọ torí Ọlọ́run ẹ má ta lé yẹn o ẹ jọ mo fọlọ́run bẹ̀ yín o ẹ jọ ẹ má ta lé yẹn o. gbẹ́nu ẹ sọ̀hún à ń torí àjàjà níta ló ń jà rẹ̀ ń kò léhùn. dáàdi ẹ ṣe máa ní kí n gbẹ́nu sọ̀hún torí àjà wo lẹ ṣe ń jà ọ̀nkú ẹ jọ ẹ máa gbọ́rọ̀ kí dáàdi mi fi gbogbo tó ń láyè kan fi ra lé kí wèrè olórí burúkú kan má ṣàǹfààní kan kó wá sọ pé òun fẹ́ fọ́ọ̀sì ọkàn ta lé yẹn ṣó make sense ah. kò really make sense náà tó tọ́ kò make sense at all. mo fẹ́ wá fún ẹ nímọ̀ràn kan ìgbà míì tó bá ń bínú tó bá ń sọ̀rọ̀ má máa ṣépè torí o ò lè sọ bóyá ẹ tó ń ṣépè fún yẹn bóyá o ní má darí kan má máa ṣépè o. ẹ wo ọ̀nkú ẹ fi má darí kan sílẹ̀ tèmi ni mo ti sọ yẹn o ẹ má ta lé rárá o ó dàbọ̀ sà ó dàbọ̀. ẹ má má bínú ẹ ọmọ kékeré ni kò dá nǹkan kan mọ́ ọmọ mi ni ẹni tí ò mọba ló ń fọba ṣeré ọmọ ẹni kò burú dọ́kúmẹ́ǹtì wa kọ́. ẹsẹ̀kẹsẹ̀ gbogbo ẹ ti rẹ́dí ẹ̀yin gan ni mò ń dúró dè gàbí ẹni tó bá máa sáyẹn gàbí. lọ pé bíọ́lá wá fún mi. Lord Mayor ẹ ṣe gan ilé àtúrà o ẹ ṣe gan. Tani yẹn kó wọlé. Eyo. Ṣé wàá okay? Fine, thank you. Gbogbo ilé ń ta sọ́sọ́ ẹ̀. Nǹkan tí mò ń ṣe ni. Ẹ̀yin ń gbóhùn. Mo gbélé mo gbọ́ ilé gidi gan ni mo dẹ̀ máa ń bẹ̀ sọ mo ní máa kó bọ̀ nù lé mi kó máa wá dín tàbá ìsinmi lẹ́nu. Mayor ṣé ibà ṣe ọ̀rá ń ṣe yìí òun ló dáa o ẹ má jẹ́ ká fi gèrègèrè mu ẹ wo ará alé ló máa mọ̀ lámù òdì wèrè lára àdúgbò máa pè. ìwọ fàwọn ará alé yẹn sílẹ̀ fi wọ́n sílẹ̀ kò sí tó lè fẹnu ara wọn sọ bá a ṣe wọ́n sọ bá a ṣe wọ́n sọ fi wọ́n sílẹ̀ gbàgbé tí wọ́n ń tà fẹ́ ṣe ni kò jẹ́ ká kọjú wọn. àti pé Dèjì onígbà. Dèjì ọmọ ẹ. kò ní gbà rárá torí ṣe mọ̀ èmi àti ẹnìkan lájọ kò nínú ilé we very close àjọ máa ń sọ̀rọ̀ ni kò ní gbà pé kí n kó lọ sọ́dọ̀ yín rárá. no are you telling me pé Dèjì lágídí tó ẹ. ó stubborn gan. ok fọ̀rọ̀ èmi àti Dèjì sílẹ̀ máa pè Dèjì máa bá sọ̀rọ̀ one on one ọkùnrin sọ́kùnrin mo dẹ̀ mọ̀ pé tèmi ló máa ṣe. tẹ bá sì lè bá sọ̀rọ̀ tó bá ti gbà ní tèmi kékeré ni èmi ń lọ nìyẹn. kò sí wàhálà gbogbo oúnjẹ mọ gbogbo oúnjẹ mọ. ọjọ́ orí ẹ̀dá ń sáré lọ bí ọwọ́ agogo alágbára ayé ṣó fẹ́ dọ́lọ́run ni dáródáró ṣọ́ra kó má bàa ṣì àròdá nàyànnàyàn ṣọ́ra kó má bàa nẹni ọba ọjọ́ orí ẹ̀dá ń sáré lọ bí ọwọ́ agogo alágbára ayé ṣó fẹ́ dọ́lọ́run ni. mo ti ṣetán láti máa tọ́jú ẹ ju bí mo ṣe ń ṣe tẹ́lẹ̀ lọ. Daddy ẹ ṣé gan sir. rárá sí mò ń fún ẹ mo fẹ́ increase ẹ by 100%. Daddy ẹ ṣé gan. ṣé wàá rí ìdánwò tó fẹ́ ṣe nísìn tó bá ṣàṣeyọrí nínú ìdánwò yẹn màá wá ra brand new car fún ẹ. irọ́ ń sà. Daddy ẹ ṣé gan ni. ẹ ṣé gan Daddy ẹ wo mo really appreciate gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún mi ẹ ṣé gan Ọlọ́run á dẹ̀ san yín lẹ́san gidi in fact ẹ jẹ́ kí n mà láńpẹ́ mi ò rí Daddy mi mọ́ láti jọ ẹ. ṣeré ọ̀rẹ́ tímọ́tímọ́ lèmi àti bàbá ẹ̀ n tó bá dẹ̀ ti lè mú mi ṣojú ẹ̀ ó yẹ kí n lè ṣẹ̀yìn ẹ̀. ẹ wo Daddy ẹ ti ń ṣe already ẹ ti ń ṣe. thank you but nǹkan kan ló kù. kí nìyẹn Daddy ẹ sọ fún mi. tó o bá fẹ́ kí èmi gan mọ̀ pé mò ń ṣẹ̀yìn bàbá ẹ̀ dáadáa. nǹkan ẹyọ kan. nǹkan kan wà mẹ́. kí nìyẹn sà ẹ sọ fún mi.
Daddy, ẹ sọ fún mi ẹ jọ̀ọ́. Mo fẹ́ màmá ẹ gẹ́gẹ́ bí ìyàwó. Mọ́mì. Bẹ́ẹ̀ ni. Ìyàwó ọ̀rẹ́ yín. Kí ló jẹ́ nǹkan bàbàrà nù yẹn? Obìnrin tó dára bí èmi ò lè fẹ́ tèmi o. Torí wípé wọ́n lè débi pé wọ́n lè débi pé òkun ẹ̀mí ẹni wọ́n gbá o. Princess. Gẹ́gẹ́dẹ̀ rí o gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́lọ́run rí. Kí ni ká ti pè yóò ná? Alágbára ayé yìí gbogbo ohun tó ṣe ó máa kẹsàn bó bá yá o. Mo ti pè fún ẹ̀rọ àrọ̀ fún ẹ̀ méjèèjì. Kúrẹ́sìtì ló sọ fún mi ẹjọ́ ìṣáájú mi bí ìrọ́bọ mi. Ṣé torí pé òwà dídèjì ló ṣe wá ń sọkún? Kọ́kọ́ nu omi ojú ẹ̀yẹn nù náà, nu omi ojú ẹ̀yẹn, mi ò fẹ́ rí omi ojú kankan. Ó ti nù, ó ti nù. Ìjọ ń ṣọmọdé wọn náà ẹgbẹ́ ẹ̀yẹn yàn, ṣọmọdé ní Dèjì. Dèjì kì í ṣọmọ kékeré madam, lágbára ọlọ́ọ̀ máa rí Dèjì máa. Àní torí àárọ̀ iná tí mo gbé lọ sí school ló ń ṣàlàyé fún mi pé ẹ̀yin àtòun pé ẹ ti jọ sọ̀rọ̀ o. Ó dẹ̀ ti fapá sí ohun ti fẹsẹ̀ sí pé kí n máa lọ. Inú mi dẹ̀ dùn ni mo fún lọ́wọ́ pé kó lọ ṣe shopping. Ìṣesí sórí ibi tí sórí yẹn já sísìn. Ó lè jówó tó kó fún yẹn lòun àtàwọn ọ̀rẹ́ ẹ̀ lọ ná tó ń ṣe shopping lọ́wọ́ tó ọ̀dẹ̀ fẹ́ kó disturb àwọn tó fi pa fóònù. Ó dà o. Nójú ẹ̀. Mi ò fẹ́ rí ẹkún lójú ẹ̀. A máa rí Dèjì. Ẹyin ẹ lọ jókòó sínú mọ́tò wọn bọ̀. Ẹkún tó ń sún yẹn lèmi ò fẹ́ wò. Get him! What's in the mind for me? Ẹjọ́ yìí pé dáàbì mi ṣẹ̀ṣẹ̀ kú ní ọjọ́ tó yọ ọjọ́. Sọ̀rọ̀ tí kò ní bàbá mọ́ ló ń bá mi ṣagídí. Agídí òṣì tí bàbá ẹ ṣe náà nìyẹn tí mo fi rán lọ sọ́run àpàpàǹdodo òníwọ̀ ọmọ náà tún ti bẹ̀rẹ̀ báyìí. Màá wá rán ẹ lọ sí ibi tí bàbá ẹ lọ yẹn, màá pa ẹ́ dànù. Dàdí Mayor, ẹ wo ibi tí corporate pẹ̀lú yín tó bá yẹ pé láti fẹ́ mú mi dé ẹ bá wọrí ẹ wo mo ti fọwọ́ sí ẹjọ́. Ó ti pẹ́ jù. It is too late. Ó ṣe ti sọ yẹn tẹ́lẹ̀. Ẹ sà, Lord Mayor, ẹ má bínú sá o pẹ̀lú nǹkan tí mo fẹ́ sọ yìí. For the first time káti apply term tẹ máa ń lò escape forgiveness ẹ dẹ́rí yí boy kékeré kó máa lọ since tó ti accept pé kẹfẹ́ mọ̀ sí ẹ̀. Owólabí lẹ́nu ẹ̀. Àánú abiyamọ ló ṣe mí. Owólabí ṣòwò àánú lèmi sọ fún ẹni. Jáde lóhùn. Owólabí ó ti fẹ́ máa gbà bọ̀dẹ̀ pẹ̀lú mi. Ogún Sunday. Jẹ́pọ̀ pọ̀ tó sọ. Tẹ́lẹ̀ mi. Dàbí Mayor. Ogún Sunday. Bàbá. Ǹjẹ́ gbọ́ ọkọ̀ tó Owólabí sọ́nsìn? Ó yé mi náà lẹ́nu bàbá. Ṣé o mọ̀ pé Owólabí ti fẹ́ máa gbà bọ̀dẹ̀ fún mi nìyẹn? Bàbá. Ṣé o mọ̀ nǹkan tó máa ṣe ń sìn?
àti bọ́bọ́ Dèjì yẹn àti Owólabí wàá pa àwọn méjèèjì dànù wàá pa wọn dànù wàá yìnbọn fún wọn wá kó tó bá wàá pa wọn tán àwa gbé òkú wọn wẹ́ẹ́ gbé lọ sí Ìbàfò ní ọ̀nà Lagos Ìbàdàn express. Ìbàfò ní kọjá lọ́hùn níbi tí èèyàn kankan ti ní rògbò wọn ṣùgbọ́n mi. ó ti gbọ́. ó yá má lọ sí má lọ. òun ọba ṣe o òun ló máa ká o má jẹ́ ntàn ẹ́ ọ̀rẹ́ mi kò máa kẹsàn. dáródáró ṣọ́ra kó má bàa ṣe àròdá nàyànnàyàn ṣọ́ra kó má bàa nẹni ọba. Dàmílọ́lá kí ló dé tó ti lọ fún dà? Dáàdi mo ti fẹ́ máa lọ náà nìyẹn. kí ló ń ṣe látara tó fi pẹ́ tó yìí? Ẹ wò dáàdi agent tètè máa lọ. Ó dàbọ̀ kọ́ mi. Ẹ káàbọ̀. ẹ kú lé o. Ẹ kú àtàrọ̀. ẹ pẹ̀lẹ́ o. Ẹ mà mọ́ rìn o. Oúnjẹ yìí náà ni mò ń ṣe lọ́wọ́. Mo dẹ̀ mọ̀ pé oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí gan-an ni mò ń ṣe. ṣé ìwọ ló ń ṣe oúnjẹ tí gbogbo ilé ń rùn? Àbí oúnjẹ tó bá ní èlò nínú ó yí dandan kó rùn. irú èlò ranu wo nìyẹn? torí pé ò ṣe ń jẹ tí gbogbo ilé dẹ̀ kún fóòrùn tó rùn gbalẹ̀ kan. Ẹ gbà mí ṣé kìí ṣe pé tí lọ jẹun àwọn kan ta tí kìí rùn sí ẹni mú. kí ló ń sọ? ṣé òun accuse mi sìn pé mo ti ń ṣàgbèrè? Àbí èmi ń ṣàgbèrè. tó mi ìmọ̀ ìgbà tó di ẹni tó fomú kò rún ọbẹ̀ káàkiri inú ilé báyìí. èmi ló má sọ bẹ́ẹ̀. ṣé ó dáa fún èyí tó sọ yẹn màá wá bẹ̀rẹ̀ àgbèrè yẹn lójú méjèèjì kí ọdún yìí tó kanlẹ̀ màá fẹ́ ìyàwó kan tó bá tún di ọdún tó ń bọ̀ màá tún fi mí ilé. tún dànù àlá tí ò lè ṣẹ ló ń sọ yẹn ìwọ afẹ́yàwó nínú ilé yìí ò tó bẹ́ẹ̀ torí gbígbà tí ò ní owó lọ́wọ́ èmi àti ẹnìkan lájọ ń rún mọ́ ò wá ní sọ gbígbà tó olúwa lówó lọ́wọ́ tó wá fẹ́ fẹ́yàwó mi. èmi ló má sọ bẹ́ẹ̀ yàbí èmi ló má. ó dáa sórí fún èyí tó sọ yìí gbogbo àwọn mọ́tò mi má jẹ́ kí n rí owó ẹ nínú kọ̀ọ̀kan bẹ̀ then owó máa freeze account ẹ ò ní rí owó náà nulẹ̀ yìí. ọjọ́ orí ẹ̀dá sáré lọ bí ọwọ́ agogo alágbára ayé òun fẹ́ lọ́lọ́run ni. ẹni àlè mú ọ̀run là ń fà lé lọ́wọ́ ọlọ́run mi akúrẹ́jọ́ dá àròkáwọ́ pẹ́. wọ́n ọmọbìnrin bóbi ìdí ọ̀rọ̀ ẹlẹ́kúndé ló ṣe wá má fẹ́ kún ṣe rẹ̀ léṣe a máa rí ọmọ ẹ̀ a máa rí Dèjì wo èmi kò ti ṣerú ẹ̀ rí nígbà tí mo wà kékeré Gabon ni mo lọ fún dídí ọ̀sẹ̀ mẹ́rin táwọn òbí mi wá mi kiri ìjọ tó sú mi mo padà wálé náà ni tó bá sú Dèjì náà padà wálé. ẹ wò mí yan Dèjì mi ò kí ń ṣerú ọmọ bẹ́ẹ̀ kò sí nǹkan tó bá fẹ́ ṣe tí kò kí ń sọ fún mi. ìgbà tó dẹ̀ ti ṣe lé nǹkan sìn ṣèbí tó bá dé a máa bá wí náà ni. wọ́n wúrọ̀ alẹ́ àná ń sìn mo kàn ti ẹ̀rọ pé kí ló tún kù tá a lè ṣe mo ní kí n wá bẹ̀ kí n fọwọ́ pa ẹ́ lára kára ẹ lè balẹ̀ kínú ẹ dùn kó gbàgbé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ìdí ẹkún tí mo bẹ́ẹ̀ ní náà ni ò jẹ́ kí n lè ṣe nǹkan kan. Míyọ̀ kí là ń sọ kí lè ń sọ mo ń sọ fún yín pé mò ń wọ́ mọ́ ẹ ń bá mi sọ ká fọwọ́ pa ẹ wo ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o. Bíọ́lá the best way láti lè fi pàrọ̀nù rẹ nìyẹn kémi àti ẹ fọwọ́ para wa lára ká bá fọ̀rọ̀. ẹ wọ ẹfí mi lẹ́jà rẹ ẹ ṣe mi o ẹ ṣe mi Míyọ̀. obìnrin tó dára bí èmi ò lè fẹ́ ń tèmi o torí wípé wọ́n lè débi pé wọ́n lè débi pé òkun ẹ̀mí ẹ̀ ni. Dámilọ́lá. Dádì. kí ló ń wá pẹ̀lú Dèjì ṣé o mọ̀ pé Dèjì ti kú ni. Bẹ́ẹ̀ ni mo mọ̀ pé ó ti kú. Dèjì kí ló ń wá pẹ̀lú Dámilọ́lá. Dádì nítorí pé òun náà ti kú ni. Dámilọ́lá. Dádì. o lè kú. Dádì mo ti kú. o lè kú. Mo ti kú dádì. Dámilọ́lá.
Dámilọ́lá àti Dèjì ṣé kò ń bá láyé ṣe? Irọ́ kò gbọ́dọ̀ bá láyé ṣe láyéláyé. Hello? Yes, èmi ni mo ń sọ̀rọ̀. Dámilọ́lá o! Kí ló rí? Ní sùkúù! Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Mo ń bọ̀, jẹ́ kí n gbọ́. Mo ń gbẹ́ dáadáa sẹ́, mo ń gbẹ́. Dámilọ́lá ọmọ mi. Dámilọ́lá wo? Wọ́n ní Dámilọ́lá kú. Dámilọ́lá ọmọ mi. Bẹ́ẹ̀ni. Mo gbẹ́ ọ̀ọ́yẹ́ mi. Mo gbẹ́ kí ló ṣe? Wọ́n lọ ṣubú ní sùkúù kó forí lálẹ́. Mo ti dárò láyé. Mo gbẹ́. Wọ́n lọ ṣubú forí. Mo gbẹ́ o. Gbogbo ohun tó ṣe ó máa kẹsàn bó bá yá o. Ikán kan bẹ lọ́rùn tán bá fi nàyàn ajá fèlèfèlè. Ohun tó rò ní wípé. Ta ló ń kọlẹ̀ kókó wọlé o? Bàbá wọn jẹ́ máma bá wọn dá ṣàkáṣà. Ohun ọba ṣe. Gbogbo ọlá bọ́ọ̀sì. ọwọ́ bẹ̀rẹ̀ lónìí. Gbogbo ọlá bọ́ọ̀sì. Àwọn ènìyàn máa jọ sọ. Jókòó. Máyọ̀. A máa rí ẹkẹ àbí business tuntun míì tó ti yọjú ni. Kì í ṣe pé bísínẹ́sì kan yọjú bọ̀ bísínẹ́sì náà ni mo tún bá wa. Jẹ́ ká gbọ́. Máyọ̀, ṣe rí gbogbo àwọn bísínẹ́sì tá à ń ṣe yẹn ní láìkẹ́ rárá. Nítorí ẹni mo ṣe wá bí ń sìn legal business òun ni mo fẹ́ máa ṣe ń sìn. Bẹ́ẹ̀ni, torí àwọn ọmọ tá a bí ṣó dá káwọn ọmọ wa lajú kán bá rú iṣẹ́ tá à ń ṣe kán bá lọ́wọ́ wa, kò yẹ kán bá rú iṣẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ wa. Ìyẹn mo sọ pé iṣẹ́ tí mo fẹ́ máa ṣe ń sìn iṣẹ́ tí bẹ́ẹ̀ bá mi ń bẹ̀ bọ́lọ́pàá gan dé bá mi ń bẹ̀ ọwọ́ mi máa mọ́ báyìí ní ṣiṣẹ́ kátikáti yẹn mọ́. Gbogbo ọ̀la. Ṣé ìwọ rò pé legal business kan wà nílùú yìí tíyàn kan lè máa ṣe tó lè máa ríru owó táwa ń rí nídìí àwọn business táwa ń ṣe? Nílé ayé yìí ayọ̀ ọkàn lèèyàn gbọ́dọ̀ máa ní. Téèyàn bá ti láyọ̀ ọkàn ó ti tó. Iṣẹ́ tí n bá ń ṣe é sìn ń gbá nǹkan tí n bá rí ń bẹ̀ kọ́ lóun fa ìbáríkà sí ni. Gbogbo ọ̀la, mo rò pé ọ̀rọ̀ gidi ló wá bá mi sọ ni. Dìde ńlẹ̀ kó a máa lọ. Kó o pàdé mi club lálẹ́. Kó jẹ́ ká discuss bá a ṣe máa ṣọ̀rọ̀ anniversary club wá sí. Máyọ̀, ọ̀rọ̀ club or no club mo ti jáwọ́ nú yẹn náà. Ká máa lọ gbé Aristo káàkiri, ká máa lọ gbé àwọn ọmọ poli, ká máa lọ gbé àwọn ọmọ yunifásitì, gbogbo yẹn pápátá kò sí ní tó jọ lọ́dọ̀ mi mọ́. Nǹbá tó kù tí mo fẹ́ lò láyé pẹ̀lú ọmọ àti ìyàwó inú ilé ni. Gbogbo ọ̀la, mo ṣẹ̀ṣẹ̀ rí pé nǹkan kan ń dààmú ẹ̀ ni. O ò gbádùn mọ́ rárá àtọ̀. Dìde kó jáde lọ́fíìsì wọn. Ìdílé gbogbo ta ní ọ́fíìsì mi. Ókè o, tó bá gbé tí mo sọ ẹ̀ ti burú jù. Wọ́n gbogbo rádàdà tó wá sọ mi. Dámilọ́lá. Dádì ẹ má sá fún mi. Dámilọ́lá, mi ò sá fún ẹ, o kàn sún sẹ́yìn ni. Dámilọ́lá, ṣé mo ti sọ fún ẹ kó má bá Dèjì ṣe mọ́? Kí ló ń wá pẹ̀lú Dèjì? Dádì ẹ mọ̀ pé ẹni tó bá kú ní ikú lèèyàn máa ń bá ṣeré ni àbí kí wọ́n bá yín ṣeré. Dámilọ́lá, má bá mi ṣeré, má bá mi ṣeré rárá, má bá mi ṣeré. Mo ti yọ̀ǹda ìwọ àti Dèjì. Gbogbo eré tó bá wù yín ní kí wọ́n bára yín ṣe ìwọ àti Dèjì. Mo ti yọ̀ǹda yín. Máyọ̀, ìjọ ò lè ń plan láti sọ fún mọ́mí pé ẹ̀yin lè ṣekú pa mí. Kí ló wí? Ẹ gbọ́ mi. Kì í sọ fún màmá ẹ pé èmi ni mo ṣekú pa ẹ́. Bẹ́ẹ̀. Èèyàn ń sọrú ẹ̀. Ẹ láti sọ. Mi ò lè sọ. Mo ní ẹ láti sọ. Mo ní mi ò lè sọ. Àní ẹ láti sọ. Mo ní mi ò lè sọ. Dọ́kítọ̀ ní kẹ́ sọ. Major Aládéjọbí ṣe dáadáa mo ṣáàbà yín. Bàbá dáadáa lẹ bá mi ẹ̀dẹ̀ tún bá mi dáadáa. Kí ló dé?
ẹ ti pẹ́ jù nírìn àjò tẹ́ lọ yìí omi ti fọ́ tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. omi ò lè tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu mọ́ ẹ. ìwọ mọ̀ pé làálàá kókó jọjọ mi lórí yín náà ni wò mí wò mo lọ sùn tí òkú aláboyún fòdìndé ọjọ́ mẹ́ta kó tó di pé mo wọ ìgboro lọ gbàgbára ni. ṣé wàá rí agbára tẹ́ lọ gbà wáyìí ó ti níbi tá a máa lò sí o. ibo la fẹ́ lò sí. òkú ọ̀run la fẹ́ lò fún kì í ṣàlàyé o. Aládéjọbí ṣé òkú tó ti kú kan àmọ́ bálàyé rojọ́ ni mélòó lágbára ta tí lò fún ara ayé náà tá a tún fẹ́ mọ́ lò fún òkú ọ̀run. màá ṣàlàyé fún yín. ìṣàwò ọmọ kan ló ṣàṣemáṣe sí mi tí mo rán lọ sọ́run àpàpàǹdodo ṣé wá rí tí n bá ti wá sùn báyìí lójú àlá ọmọdé yìí ni màá máa rí pẹ̀lú ọmọ mi Dámilọ́lá tọ́jọ́ máa máa ṣeré pọ̀. bàbá Dámilọ́lá ti kú o. Dámilọ́lá ọmọ rẹ. Dámilọ́lá ọmọ mi ti kú. ó ti kú. ó ti kú. Olódùmarè o. ṣé wá rí ikú Dámilọ́lá ọ̀tọ̀ ọmọdé yìí á tún máa wá dígun mọ́ mi á tún máa wá halẹ̀ mọ́ mi lójú àlá yẹn wípé ó dìgbà tí n bá lọ jẹ́wọ́ pé èmi ni mo pa òun. ìyẹn ni mo ṣe sọ pé agbára tẹ́ ẹ lọ mú wáyé òkú ọ̀run la máa lò fún kì í ṣàlàyé ṣé a máa tún wá tún ọmọ yìí pa ni. mi yọ gbogbo ìgbà mo ń sọ fún wọn náà pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àkàrà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ inú ń bẹ́ lẹ́kọ̀ọ́ ṣé orí bíbẹ́ kọ́ lògùn orí fífọ́. a ní tún pa ṣùgbọ́n àtúnṣe ń bẹ lórí ọ̀rọ̀ rẹ̀. àtúnṣe wo la fẹ́ ṣe bàbá. ẹ̀yin rúmọlẹ̀ ẹ̀yin onílẹ̀ gbogbo àlàyé tí Aládéjọbí ṣe gbogbo rẹ̀ náà lẹ ti gbọ́ yìí o kí wàá ní ṣíṣe báyìí. Aládéjọbí. bàbá mo ń dá yín lọ. wọ́n ní ibi ọ̀gẹ̀dẹ̀ bá fìdí balẹ̀ sí igbó níńdà ibi àgbàgbà bá péjọ sí ọjà níńdà ẹ̀wọ̀n 16 a máa fara wọn ni. ó gbọ́ mi. ohun tí àwọn irúnmọlẹ̀ ń béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n ní kó o tún mú ọdún 2 wá nínú ọjọ́ orí rẹ̀ sí ni o. kílẹ̀ o. òun ló fi tọ́ràn ẹ̀ṣẹ̀ tó ṣe. ṣé ẹ mọ̀ wípé nígbà tá a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ oṣólẹ̀ yìí ọdún 15 náà kọ́kọ́ béèrè nínú ọjọ́ orí mi tí mo jọ̀wọ́ ẹ̀ sílẹ̀ o. ìsìn wọn tún béèrè ọdún 2 tí n bá fọdún 2 sílẹ̀ mélòó gan ló fẹ́ wá kù nínú ọjọ́ orí tèmi tí n máa lò. Aládéjọbí ṣé o mọ̀ pé n tá à ń sọ yìí kì í ṣe gàrí àbí atata àmọ̀ná lọ́jà wò mí nígbà tó ṣoṣo lẹ̀ ń jọ sí èmi kọ́ mo béèrè lọ́wọ́ rẹ o àwọn orúmọlẹ̀ ló ní kó mọ́dún 15 lẹ̀ nínú ọjọ́ orí rẹ̀ ó sì gbà ó jẹ́ fún ọ àbí ó jẹ́ fún ọ. ẹbọ fì. ẹbọ rú ètùtù sí gbà ó dẹ̀ tó ṣẹ̀ náà nù wọ́n tún béèrè ọdún 2 lẹ́yìn ìgbà tó bá mọ́dún 2 lẹ̀ mi ò fi ní mọ rí òkú tí ń yọ sí ọmọ o bí bẹ́ẹ̀ kọ́ ó padà mọ rí ni. ẹ̀yin ẹ wá bá mi bá wọn sọ̀rọ̀ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ ẹ jẹ́ kó oṣù 6 àbí mélòó kan. wo mi arákùnrin eléyìí kì í ṣe gàrí àbàtà táwọn náà lọ́jà o ọdún 2 náà béèrè fún bó o bá lè jùlẹ̀ kó o wí bó o bá lè jùlẹ̀ kó o mọ̀ lọ kó lè. ó dáa mo fọdún 2 lẹ̀ mi ò fọdún 2 lẹ̀ mélòó gan ló fẹ́ kù. òun béèrè pé ọdún mélòó ni ó kù. ní ọjọ́ orí mi. ó yẹ kí wọn náà mọ fi làákà ìgbé ṣe bá àjọ mọ̀ ni àjọ mọ̀ ni pé bá a bá tún yọ ọdún 2 ọdún 6 náà ni ó kù fún ọ tó lò láyé. ọdún 6 ó dáná kò burú màá filẹ̀. ó filẹ̀. ṣùgbọ́n ṣe ọdún 6 tó kù yìí o ṣe ọdún 6 tó kù yìí o màá jayé fàmílétè tutọ́ àwọn ayé gan gbà
gbogbo ọ̀nà tí wọ́n bá fi ń jayé ni máa fi jẹ́. Aládéjọbí ṣèrántí pé bó o bá tún jayé fàmílétè òtítọ́ bó o bá tún ṣẹ̀ síbi tápá rẹ̀ ò ká ọjọ́ orí rẹ̀ ni wọ́n tún béèrè o nínú ọdún 6 tó kún wọn tún lè ní ọdún 4 wá o. kò jù báwọn lọ. dáró ṣọ́ra kó má bàa ṣe àbúdá mọ̀nàmọ̀nà ṣọ́ra kó má bàa ṣe ọba. ta ni ẹ kó wọlé o. èmi Joshua ni sà. Joshua. ẹ lọ sà. ẹ sà. àlàáfíà ni. àdúgbò sà. kò sí wàhálà kankan. ẹ sà kò sí nǹkan kan sà. mo kàn ní kí n wá sọ fún yín pé mo fẹ́ ṣe wedding ní December ni sà. ìròyìn ayọ̀ nìyẹn. December 31st ni ẹ̀yin dẹ̀ ni mo fẹ́ kẹ́ jẹ́ father of the day. pé ọdún parí à ń bọ́ sínú ọdún tuntun ìyàwó ni wọ́n fẹ́ fi gbé tiẹ̀ kò burú inú mi dùn gan. táwa ni the lucky lady náà o. mo kàn ní kí n wá sọ fún yín kó tó di pé ivy jáde ní tábìlì bá jáde máa mú àṣà. ìyàwó ẹ̀ tó fẹ́ fẹ́. ó wà ní ọ́fíìsì mi sálẹ̀. ó fẹ́ wá sọ ọjọ́ wedding fún mi ọmọbìnrin tó dẹ̀ fẹ́ fẹ́ ó dẹ̀ fi sísàlẹ̀ ó dẹ̀ ń dágòkè bọ̀. ẹ má bínú sá. lọ kó lọ mú ìyàwó ẹ wá. ok sá. lọ mú ìyàwó ẹ gòkè. ní máa yé sí máa lé o. dìde lẹ̀ fine girl jókòó. Joshua ìyàwó ẹ̀ rí ìwọ nìkan tán. bẹ́ẹ̀ sà. ó máa rójú mú lọ sọ́jà o. kí lorúkọ tiẹ̀ náà. Alice lórúkọ mi sà. Alice ó fáyìn o ìjọ tí lọkùnrin sọ fún ẹ pé ó fáyìn rí. ẹ ṣé sà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń sọ bẹ́ẹ̀ sà. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń sọ Alice ó fáyìn ó dùn ún wò lọ́mọbìnrin áńgẹ́lì ni ẹ́. ẹ sà ẹ ó fáyìn sà a ti fẹ́ máa lọ sà. Joshua sà. ìwọ lọ sísàlẹ̀ lọ dúró de ìyàwó ẹ mo fẹ́ báyàwó ẹ sọ̀rọ̀. ẹ sà èmi àti ẹ lájọ ń lọ à ń lọ bí kan ní sà. Joshua mo fẹ́ gba ìyàwó ẹ nímọ̀ràn ni o mo fẹ́ advice ẹ lórí bí èèyàn ṣe ń gbélé ọkọ àti bí èèyàn ṣe ń ṣe tí èèyàn bá ti dẹni tó fẹ́ ṣègbéyàwó. ok sà ẹ sà ẹ máa mú àńjọ mi àwa gbọ́njọ mi sà ṣe ti gbọ́ sà. Joshua bọ́ síta mo fẹ́ báyàwó ẹ sọ̀rọ̀. ẹ sà ẹ má ṣe yẹn sà èmi àti ẹjọ ń lọ síbi kan sà. mo ní kò bọ́ síta mo fẹ́ báyàwó ẹ sọ̀rọ̀. ẹ sà kò possible àjọ wájú àjọ máa ń lọ. ọdún sọlẹ̀ ọdún sọlẹ̀. bẹ́ẹ̀ ni mo ń jáde. Joshua. bàbá Joshua ni. ojú mi fọ́ mi rí pé Joshua ni mo ní ọgbẹ́ rẹ̀ bẹ́ta. ọ̀gbẹ́ni ìta. ìta. nonsense. ẹ má bínú sà ẹ jọ̀ọ́ ṣé ó ti ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni. irọ́ ẹnu agídí tó ṣe é sìn yẹn náà ló fi ṣẹ̀ mí. ẹ má bínú. mo ti gbọ́ mi ò dẹ̀ ní bínú mọ́ ṣùgbọ́n wọ́n tiẹ̀ farabalẹ̀ àwọn àlàyé kan wà tí mo fẹ́ ṣe fún ẹ tó ti gbọ́ fòun lẹ̀ jẹ́ kó máa bá tiẹ̀ lọ. Joshua ṣé orí kò bàjẹ́ gọ́ṣá èmi ń bá ìyàwó àfẹ́sọ́nà ẹ sọ̀rọ̀ òun kan lójú pé kó jẹ́ kẹ́ lọ kó jẹ́ kẹ́ lọ kó jẹ́ kẹ́ lọ. ẹ má bínú sà ọmọdé ló ń ṣe mí sà. inú mi dùn pé mọ̀ kó ọmọdé ló ń ṣe é. gbà lọ́rùn. tí ó lẹ́nu ẹ̀rọ wà mí. ẹ ṣé gan sà ẹ sà ẹ fún mi fún preparation wedding wa sà ẹ ṣé sà. sori ní èrò ọkàn tèmi o ì tí ì dàgbà tó láti ṣègbéyàwó nídìí yẹn wàá fi Alice sílẹ̀ fi mi. kì í fi Alice sílẹ̀ fi mi. bẹ́ẹ̀ni. ẹ sà ẹ máa fọ́ àdáṣe yẹn sà. mi ò ṣàwádà o mi ò ṣàwádà rárá n tó wù mí ṣe látọkàn mi ni. ẹ
ẹ̀sà àwọn ajẹ́gbẹ́ fẹ́ fọwọ́ lágbá mi lójú nìyí. ṣọwọ́ ṣẹ ló fẹ́ kí n fi gbẹ́ lójú ṣé kò dáa kí n fọwọ́ lágbá lójú jọ̀wọ́ ṣẹ lọ. ẹ̀sà ìwé ìtọ́jú ọlọ́run ní bá ti ń jẹ ẹ má fi kankan gbá mi lójú ní méjèèjì ẹ wo ẹ̀mí mi lálẹ́sì mo nífẹ̀ẹ́ gan mi lè filẹ̀ fún yín. mo lóye tí ìdàgbàjẹ tó ṣèyàwó kò fi álè sílẹ̀. ẹ̀sà àwọn mo wà 35 sà mi lè fi álè sílẹ̀ jọ̀ tó lọ. kò over anything àwọn ò tí ì tó láti ṣèyàwó ni mo wí fún ẹ èmi dẹ̀ ti gbà álè sí yẹn mo ti gbà á nìyẹn kò mú 2 million naira kò máa mú 2 million naira lọ. ẹni àlè mú ọrùn là ń fà lé lọ́wọ́ ọlọ́run mi akúrẹ́jọ́ dá àròkáwọ́ pẹ́ bóbi mi bá dá ládàá jù yọ pọkọ bí ó bá para rẹ ọlọ́run yọ pọkọ ni. èyí tí ò bá tún fi ṣàjẹ́ mọ́ ó tún ju yẹn sílẹ̀ tí kò mọ̀ polówó lobìnrin mọ̀ ni èlò lálẹ́sì fẹ́ náà èlò ni mo fẹ́ ná lálẹ́sì kálẹ́sì tó gbà tèmi. a lè débi pé òkun ẹ̀mí ẹ̀ ni wọ́n á gbà ó bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ó gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́lọ́run ń rí kí ní ká ti pè yóò ná alágbára ayé yìí ó gbogbo ohun tó ṣe ló má kẹsàn bó bá yá o nǹkan kan bẹ lọ́rùn tó bá fi nàyàn ajá pélépélé ohun tó rò ní wípé ayé yìí máa bá wọn jẹ́ máa bá wọn dà ṣàkàṣà ohun ọba ṣe ohun ló máa ká o má jẹ́ ìtàn ẹ̀. a máa rí ẹ̀kẹ́. mo kàn ń kọjá lọ níta ń bí ni mo á wò pé mi ìdẹ gbọ́dọ̀ kọjá wá níwájú ọba kí n má ní kí n ṣe kẹ́ẹ̀pẹ́ fún kábíyèsí. Popsi ó máa ṣe lérí ẹ̀ yìí ó máa múṣẹ. ẹ wò ẹ mẹ́nu kó nìyẹn ìyẹn ti di àfisẹ́yìn tẹ́gùn fi aṣọ ọ̀rọ̀ ní club or no club ẹ gbàgbé ń pa ẹ̀. ṣùgbọ́n jẹ́ sọ kínní kan fún ẹ o miss bàjẹ́ tó bá rí àwọn ọmọ India kan tó ń kó wá bá wa club ń sìn ìṣọwọ́ ṣeré àwọn ọmọ yẹn lágbára Indians ni wọ́n ṣe wọ́n fi gọ́ ọmọ ilé Popsi o miss. ìyẹn náà dáa àmọ́ mayor ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí o mi mọ bó ṣe lè rí ní ara yín o ìròyìn tí mò ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí chief ó pọ̀ jù ó ẹ rọra jayé. Popsi ó ti rìn kàn mí lára nbìkan nìyẹn ó ti gbúrò mi nbìkan sórí ẹ nígbà kan mo rò pé tíyàn bá mọjọ ọkú ẹ ìbànújẹ́ ló yẹ kó jẹ́ fún yàn ṣùgbọ́n ó wá fún mi ní opportunity láti mọ̀ yí pé kéèyàn jẹ ayé tó kù yẹn kéèyàn jẹ ní àjẹlu kéèyàn jẹ ayé yẹn lójú méjèèjì kéèyàn ṣì jẹ ìyẹn ni mo wá sí yẹn. mayor tí mi bá ṣe yín gbọ́ ṣé ẹ̀yin tí mo gbà tó kù fún yín tẹ́ fẹ́ lò láyé. Popsi bí mo ṣe sọ yẹn kò lè yí ẹ wá dúpẹ́ kó tẹ́ ẹ lè yí ẹ bí ṣe tẹ̀lé ayé yẹn lọ. ẹ wá dúró ká wá sọ yìí pé ẹ ti mọ òun bọ ọjọ́ tó kù tẹ́ fẹ́ lò láyé tí owó dẹ̀ wà lọ́wọ́ yín bówó ṣe wà lọ́wọ́ yín àwọn ọmọ aláìní wọ́n wà níbẹ̀ ìlú ó wà níbẹ̀ ẹbí ẹ̀yin tí ẹ ń gbọ́ ti àwọn onímọ́tò tó jẹ́ national union ẹ gbọ́ bọ́ ṣe ń fi owó ṣàánú nígbà tó wà nínú àwẹ̀ ẹ rí bọ́ ṣe ń náwó owó wà lọ́wọ́ yín báyìí mayor kò wá sí nǹkan tó kù tẹ́ fẹ́ fowó ṣe mọ́ kò kọjá pé tí gbogbo ti yín kẹ́ gbóbìnrin kẹ́ lọ sí club kẹ́ ní declare surplus ẹ má jẹ́ ká ṣe gbogbo ẹ̀ ni pé mo ti gòkè odò bá fara bá fẹ́ dá kó dá ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wá ṣe gbogbo nǹkan yìí tí ò bá wá pè yín tí ò bá gbè yín ẹ̀ẹ́dẹ̀ jáwọ́ ń bẹ̀. Popsi ṣe mọ̀ pé ronú ìyẹn àti ẹ̀kẹ́ papọ̀ ń gbà mí báwa méjèèjì ṣe máa ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni anyway mo fẹ́ máa jáde lọ tẹ́lẹ̀ náà ẹ̀ka kú ìjọba ó dà lọ́wọ́ dáhùn.
ṣé lè yóò dá báyìí sí ṣé wọ́n gan ṣé ò láìkẹ́ kájọ sùn pọ̀ kájọ jí pọ̀ kájọ jíròrò ká gbára wa nímọ̀ràn èyí tá a wá wà lókèrè tá à ń wòra wa lókèrè yẹn yóò dáa. kò ń ṣe pé èmi náà ò nífẹ̀ẹ́ sí i mo nífẹ̀ẹ́ sí i àmọ́ ẹ̀rù ló ń bà mí torí nǹkan táwọn aráyé máa sọ. fàwọn ayé sílẹ̀ jẹ́ kó fẹnu wọn sọ nǹkan tó bá wù wọ́n kí láyé ò lè sọ fi wọ́n lè jẹ́ kó fẹnu ara wọn sọ nǹkan tó bá wù wọ́n. ẹ kúlẹ̀ o. ẹ káwọ́. kí ni nǹkan tí mò ń wò yìí kí lélẹ́yìí táwọn ẹni tó jókòó sí ẹlẹ́gbẹ̀ẹ́ yìí. níbo nìyẹn nínú ilé bàbá ńlá bàbá ẹ. ìwọ ọmọkùnrin ó dé ìwò dẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ ó máa fẹ́ tọrọ ẹ̀jẹ̀ màlẹ́ léyìí. wo ìyàwó mi tuntun ni tí ò bá tẹ́ ẹ lọ́rùn wọnú ilé lọ́nbẹ̀ yẹn kó kó gbogbo ẹrù ẹ kó bọ́ síta Bíọ́lá ìyálé ni. ẹ jẹjẹjẹjẹjọ ẹ dira yín mú ẹ kíra yín wo jẹ́ kí n sọ fún ẹ inú ilé ìkan ló máa gbé àwọ̀ wá bá ìwọ jẹ́ kí n sọ fún ẹ o ò tí ibi tó máa gbé o inú ilé yìí kò gbẹ́ o kò gbé mi àti ẹ ní kókò tí ẹ gbẹ́ ṣùgbọ́n. kí ló ń ṣe wọ kí ló ń ṣe má jẹ́ káyé ìjájọ kò sí nǹkan kan tó lè fi ẹ ṣe right tó nínú ilé yìí nìwọ náà ní tí n bá tún fẹ́ sòótọ́ ọ̀rọ̀ fún ẹ gan right tiẹ̀ gan ó ti ju tiẹ̀ lọ́sìn torí ìwọ ni ìyàwó kékeré ìwọ láàyò mi ìwọ ni mo yàn láàyò kò sí tó bá fi ẹ ṣe kò sí tó bá fi ẹ ṣe ó kàn wálẹ̀. mo wá ilẹ̀ kò sí inú kékeré. My chief. Chief. Ìgbé jáde àdókòwò wa, òun jẹ́ àpàṣẹ. Èmi ni mo ránṣẹ́ pè yín. Ọ̀rọ̀ pàtàkì kan ni mo dẹ̀ ti torí ẹ̀ ránṣẹ́ pè yín. ọ̀rọ̀ kì í tóbi káfọ̀bẹ̀ bò láwọn mi ni bàtà ń ké lótú fẹ̀ àbí. Mo wo àyíká mi mo rí wípé kò sí tí Ọlọ́run ò fi kẹ́ mi gbogbo nǹkan ni mo ní kò sí téèyàn fi ń jẹ́ èèyàn tí mi ò tíì ní mo wá ronú ọjọ́ kan mo ní kí ló tún wá kù mí kù báyìí bọ́kàn mi ṣe sọ sí ọ̀rọ̀ kan nìyẹn wípé o mà tí ì jóye ìyẹn ni mo ṣe ránṣẹ́ pé ẹ̀yin ẹ̀gbọ́n mi o pé ṣé oyè kan wà tó ń jẹ nídìílé wa tí mo lè jẹ. ohun tó ṣẹlẹ̀ ni pé ọ̀dà lóyè ọ̀sì dùn lóyè ẹni tó bá lọ́ọ̀ dá lóyè bí ìgbà tó nítọ̀ wọn ọmọ ti ń ṣe ni àmọ́ oyè kan ṣe tá à ń jẹ náà ni gbọ́ba jíròrò òun náà dẹ̀ ni àbúrò dádì ẹ̀bùdá kan jì òun náà ti jẹ yẹn. ṣé kò wá sóyè mi mọ́ lẹ́yìn yẹn. kò sóyè mi mọ́ o gbọ́ba jíròrò nìkan là ń jẹ. kí la wá fẹ́ ṣe báyìí. ṣe sí báwo bí ò bá sóyè mọ́ kò sóyè mọ́ náà ni. ọmọ tí àdúrà ti ń bá jẹ́ kí gbogbo àmọ́ gbà ká gbàdúrà sí Ọlọ́run Olódùmarè tó dá gbogbo wa kó jẹ́ kí ẹ̀mí bọ̀dá kan jí kó jẹ́ kó pẹ́ lóyè bí wọn bá dàgbà títí náà èyí á mọ̀ ṣe tó bá kú náà ìwọ náà ló kàn. tí n bá gbọ́rọ̀ iye tí bọ̀dá kan jí ò bá kú èmi ò lè jóyè. bọ́ọ̀bá kan òkú ìkan ò ní jẹ kí la ti fẹ́ ṣe. tẹ̀lé àìgbórí igi káfogi. ọ̀wàwà ọ̀wàwà ìwé ìgbéjẹ́ ọ̀rẹ́ mi lọ́jà. ṣé o ṣòro. èyí tí mo bá wà lọ́tẹ̀ nǹkan tó yàtọ̀ gbáà ni oyè kan wà tó ń jẹ nídìílé wa tí mo dẹ̀ fẹ́ rí wípé mo jẹ oyè yẹn ṣùgbọ́n ẹni tó wà ní orí oyè yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí àbúrò bàbá mi kí la máa ṣe sí. wọ́n fẹ́ joyè. mi ò dẹ̀ fẹ́ kẹ́mi èèyàn tọwọ́ mi bọ́
torí ńgbà tá a bá wí lọ tá a bá wí bọ̀ ní ìsìn ẹ̀ láwọn ọ̀rúnmọlẹ̀ wọ́n ń béèrè ọjọ́ orí mi mélòó dẹ̀ ló kù nú ẹ̀ kí la máa ṣe sọ̀rọ̀ òye tí mo fẹ́ jẹ yìí o. Aládéjọbí o ò ṣe dúró dásìkò àbí wọ́n ní bọ́ba kan òkú ọba mi è jẹ ẹ kúkú dúró dásìkò tí Olódùmarè ó sọ pé ó yá mi bóyá ìdílé yín ni àbúrò bàbá rẹ̀ sì ní bẹ́ẹ̀ ẹ tó wà lórí oyè yìí nìsín àmọ́ iye ọdún tó ṣì máa lò ń bẹ̀ èmi kẹ̀dẹ̀ rí ẹ mọ̀ pé tèmi ò ju bẹ́ẹ̀ bí àwa méjèèjì ṣe mọ̀ lọ èmi dẹ̀ fẹ́ jóyè kí wàá la fẹ́ ṣe sí. ó dá ṣe sùúrù yẹn ń bọ́ béèrè lọ́wọ́ àwọn ọ̀rúnmọlẹ̀ Olódùmarè rí mi àwọn náà ti gbọ́ nítorí àwọn láwo ìwọ láwo èmi lọ bẹ̀rẹ̀ ohun tẹ̀bi ayé bá wí òun lè gba ọ̀run gbà làwọn mi báyìí sì ní bàtà ké máa fẹ́ mọ lójú àríwá àlàkọlẹ̀ báyìí tó ṣe ohun tí ẹ̀bi ayé bá wí òun lè gba ọ̀run gbà Aládéjọbí náà ń fẹ́ joyè o ọ̀nà wo ni kó tọ̀ o ọ̀dà Aládéjọbí ọgbọ́n táwọn ọ̀rúnmọlẹ̀ ń wí ni kí ló porúkọ àbúrò bàbá rẹ. Àkànjí ni Àkànjí ló ń jẹ́. wọ́n ní kí n wí fún ẹ pé Àkànjí ò ṣe pa o àfi kó o ṣe sùúrù o Àkànjí ò ṣe pa o àfi kó o ní sùúrù bó o bá wá fi tipátipá jẹ́ gẹ́gẹ́ bó o ti mọ̀ pé irúnmọlẹ̀ ò ní méjì tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ àfi bí o bá tún mú nínú ọjọ́ orí rẹ̀ lẹ̀ o. bàbá ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ má jẹ́ kó bí inú o ṣé bá jọ lọ́wọ́ iná ni èyí kàn ṣe gbìyànjú kẹ́ fi díẹ̀ sílẹ̀ nínú ọjọ́ orí tiyín náà. òótọ́ ni àjọ ń lọ ni àmọ́ lórí èmi ò lè fọ́ ọjọ́ orí tèmi lẹ̀ ẹ wò mí. iṣẹ́ bọ́ni ṣe oògùn bá ti wáyé páàrí láàrin bí wọ́n ṣe kọ́ ti yẹ látọ̀dọ̀ Olódùmarè nù pé gbogbo ohun tọ́wọ́ rẹ̀ ò bá tó tó o bá fẹ́ fi gọ̀gọ̀ fà á àfi kó o fílẹ̀ nínú ọjọ́ orí tiẹ̀ ọ̀rẹ́ mi wò ó àwọ̀ títò tó mú wáyé báyìí ló mú padà lọ sọ́run akànnàmọ́gbò kì í pọdún jẹ lọ́rọ̀ tèmi èmi ò lè bá ọfọjọ́ orílẹ̀ o. tàwa fẹ́ sùn tọrọ àwọn ọ̀rúnmọlẹ̀ yín fọ́nbò owó gbà wọn máa bèrè ọjọ́ orí kí ló dé. fara rẹ balẹ̀ ọ̀nà àbáyọ míì tún wà o ṣé o lè fọmọ rẹ di. ọmọ kan ṣoṣo tó kù. o ò lè fi di. kò ṣeé ṣe ni. irúnmọlẹ̀ tún ní sọ nǹkan kan fún ọ ṣé o lè fi nǹkan ọmọkùnrin rẹ lẹ. kí wàá ló ń jẹ́ gbajúmọ̀ torí kí la ṣe wá sákiri ìgbà tí wọ́n tún fi kọ́ mọ́ bí ẹ má jà lọ síbẹ̀ rárá ẹ má jà lọ bẹ̀ rárá àti rárá. wò mí bó o bá ti wá lè ṣe kankan nínú gbogbo ìta kálẹ̀ yìí àfi kó o ní sùúrù dásìkò tiẹ̀ níwọ̀nba àgbà tó bá ti ṣe pé lóòótọ́ wọ́n ń joyè nídìílé yín èyí ohun tí igi tútù ò bá wò níbi tí gbígbẹ dúró sí. ohun tó ń bà mí lẹ́rù inú ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà nìyẹn èmi nìyí sìn ọdún 6 mo dá ẹni tó wà lórí oyè àwọn bóyá 20 ọdún ló ṣì ní àbí jù bẹ́ẹ̀ lọ. ọ̀wàwà ìwé ìgbéjẹ́ ọ̀rẹ́ mi lọ́jà lọ́jẹ́wé ìgbéjẹ́ ṣàgbéjẹ́ mọ́wọ́ ọ̀rẹ́ mi babaláwo tó ṣoògùn òkè àfọmọ rẹ̀ ohun tápá ni torí wípé ẹ̀san ń bẹ lọ́rùn ó máa gbé ọjọ́ orí rẹ̀ ó ń sáré lọ Aládéjọbí tí wọ́n bá sọ pé omi ni ó ṣe jájú náà màá mà nírọ̀ ni. ẹ̀gbọ́n kí lẹ rò pé ó máa ṣe ẹja jiná tẹ́lẹ̀ omi náà ló máa ṣe ẹja jiná ẹ wo èmi ò ní yín pa o. tó o bá wá mọ̀ pé ò ní mi pa tú mi sílẹ̀ jẹ́ máa relé. mi ò sọ pé ẹ̀ ní kú mi ò lé ẹ̀ ní kú
ṣùgbọ́n mi ò ní fi ọwọ́ ara mi báyìí mi ò ní fi pa yín ṣe rí níbi tẹ́ wà yẹn òjò á pa yín oòrùn á pa yín ebi á pa yín tẹ́ bá wá kú màá wá sọ fáwọn boys mi kán gbé òkú yín lọ síta gbangba níbi tó ti máa tètè rí yín. ṣẹ́ṣẹ́ mi náà ló wá pọ̀ lọ́dún ẹ̀ tó bẹ́ẹ̀. ẹgbẹ́ fẹsẹ̀ sílẹ̀. ọba wa ṣe làákàyè kìnìún kan tí wọ́n bá wá mi léèní sọ́la tí wọ́n bá rí mi àwọn ayé á dìde. ayé mo ti múra rú yín sílẹ̀ torí irú yín báyìí ni mo ṣe fi owó gidi ṣoògùn kò yẹ yín ẹni tó bá máa ṣe òwò àgbèrè á ní ẹni gidi mo ní ẹni rẹpẹtẹ mo ní ẹni fàyàfàyà. Ládéjọbí ọmọdé ìwà ní lẹ́kìtì táwọn máa jọ ẹni bá pa gúnugún ní kádùn èèyàn tó wò ṣùṣù tó pa àkàlàmàgbò ń tọ̀hún ní káṣù bá a bá rẹni tó ronú wò tó pa tẹ̀ǹtẹ̀rẹ̀ orí ọ̀gbẹ̀jẹ̀ rẹ kọjọ́ tó dalẹ̀ ń gẹ́gẹ́rẹ́ á farú wọn láṣọ yá. ayé yìí máa bàjẹ́ ní bàbá ẹ fi gbogbo yẹn lẹ o ẹlẹ́mọ̀ṣọ́ ń bá yín sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ tẹ̀ǹtẹ̀rẹ̀ ayé yìí fẹ́ bàjẹ́ ni ṣe fẹ́ kọ́ depo sáàlá yìí ni. kókú Sunday. bàbá o. ẹ̀gbọ́n ṣe ráwọn tẹ̀ǹtẹ̀rẹ̀ yín yẹn pẹ̀lú gbogbo àwọn ìtẹ́ ẹ̀ka mọ́ yẹn àwọn náà máa wá tù yín lẹ́ǹbí tẹ́ wá yẹn. pé ẹ boys ẹ ṣíwájú. ẹlẹ́mọ̀ṣọ́ bàbá. abẹ́ orí ẹni agbójo òkun ni ò jẹ́ ní àgbà ni torí òbí mi náà ni dàrò ṣàrọ̀ra torí wípé ọjọ́ kan wà kẹsàn-án dàrò ṣọ́ra ọ̀rọ̀ kan ló ń gbé mi nínú tí mo lè fẹ́ kí n àti èjò discuss. mo ti ní o gbàgbé pé o fẹ́ fẹ́ mi yé àbúrò fún mi gbàgbé. wo ọmọbìnrin ọ̀rọ̀ fífẹ́ kọ́ lélẹ́yìí o ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó serious gan ni o ọ̀rọ̀ owó labí ni mo fẹ́ bẹ́ẹ̀ sọ. èmi ìwọ owó labí àti ń bá mi yọ Aládéjọbí ṣiṣẹ́ bọ̀ ń sìn tí n bá exaggerate àti pé ọdún 3 sí 4. wá wò mi ò dẹ̀rọ pa ṣe ẹni mistake rẹ pẹ̀lú ẹ wọ́n náà wá wò nítorí àṣìṣe ẹyọ kan tí owó labí ṣe mi yọ fún mi ní ọ̀dà pé kí n pa owó labí. ṣé o mọ̀ pé ká ní owó labí ò tètè sọ̀rọ̀ lọ́jọ́ yẹn èmi ni bá ti sọ̀rọ̀. In fact àánú ọmọ yẹn ṣe mí gan-an mo kàn pretend ni. kì í ṣe pé èmi náà láti pa tí n bá pa ọmọ yẹn níjọ́ yẹn mi yọ máa pa mí. of course. ṣé pé ọ̀rọ̀ gbà bẹ́ẹ̀. of course. wọ́n fẹ́ pèsè àkíyèsí kan. princess kí wàá lo wá fíw pé a lè ṣe báyìí torí pé ikú tó ń kojú gbẹ̀ ni ó ló pa fún ni o owó ni o. ìdí nìyẹn tí mo ṣe pè é. èmi fi ò pé tá a bá rí anything tangible gbà lọ́wọ́ máa nìyẹn jẹ́ ká gbà á ká lè fi ìlú sílẹ̀ immediately à á lo opportunity yẹn gan-an láti lọ fi ṣe nǹkan dáadáa fúnra wa. tuntun princess tí bá gbọ́ èyí dáadáa òfin yé mi pé any opportunity ta ni kájọ jáde mọ́nu tiwa. of course. ṣẹ́mi ẹ gbé ṣẹ́mi ẹ gbé oṣù ọ̀ oṣù ọ̀ ok kò sí problem princess. Aládéjọbí mayor èmi nìkan ṣoṣo ló gbádùn owó yìí fún. ẹ̀gbọ́n tí n bá fún yín lówó yẹn bí ìgbà tí mo jègún mọ́yán ni ẹ̀yin lẹ lówó. jẹ́ wọ́n gbọ́ lórí rédíò sọ fún ọ lórí tẹlifíṣàn jẹ́ gbogbo aráàlú gbọ́ pọ́ fẹ́ joyè èmi fọwọ́ sí mo fi gbogbo ara sí. mo ń dá yín ló ṣe wá rí ètò wà lọ́wọ́ yín o kékeré ni
ṣe rí ngbà tí n bá joyè tán màá wá ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ìgbàlódé tó lọ yẹnu màá gbé fún yín ẹ máa gùn kiri ìgboro. ṣé lóòótọ́. èmi mo sọ bẹ́ẹ̀ náà mọ̀ pé a sọ̀rọ̀ mọ́rọ̀ ṣẹlẹ̀ mí. bàbá olóyè bó bá jíròrò tuntun. èmi nìyẹn. bó bá jíròrò. ọkùnrin lè ké sí. o ti joyè. ó yá o ti joyè. ó sòrí ire ọmọ mi o. èmi nìkan tán. kí ló dé. torí pé mo fẹ́ mú ìyàwó tuntun wọlé. ẹ fẹ́ mú ìyàwó mi wọlé. bẹ́ẹ̀ ni. ẹ̀yin náà ń ṣeré ni. ṣé ẹ̀yin sọ fún mi pé màá fẹ́ obìnrin mi lèmi ni kò pọ́sibú lọ́rọ̀ ẹ̀ lè fẹ́ lómi kò ṣeé ṣe ni ẹ fẹ́ ìyàwó mi wọlé. Abímbọ́lá. sà. ǹjẹ́ nígbà tí mo máa fẹ́ ṣé mo sọ fún ẹ pé mo máa fẹ́ ìyàwó lé ẹ. rárá ẹ sọ bẹ́ẹ̀ ṣàdílẹ̀ kan gbéyàwó wálé gbàtẹ́dẹ̀ tí gbé wálé èmi ti fi ṣoṣù mo ti fi para. n tí o ti lè mú mi sọ fún òun pé máa fẹ́ ìyàwó lé mi ò lè sọ fún wọn náà pé máa fẹ́ ìyàwó lé ẹ. mẹ́rin àní kò ṣeé ṣe ṣe rí àwọn lè gbà nìyẹn àmọ́ mi ò lè gbà ẹ lè fẹ́ ìyàwó mi lèmi kò possible. wo bí ìyà ń rùn lórí ẹ. ìyà ń rùn lórí ti tèmi. ìyà ń rùn lórí ẹ. ẹ lè fẹ́ ìyàwó mi mo sọ yẹn. ẹ lè fẹ́ ìyàwó. dáròdárò ṣọ́ra kó má bàa ṣì àròdá nàyànnàyàn ṣọ́ra kó má bàa lẹ́ni ọba ọjọ́ orí ẹ̀dá ń sáré lọ bí ọwọ́ agogo alágbára ayé ṣó fẹ́ dọ́lọ́run ni. Aládé Aládéjọbí ọ̀rọ̀ tẹ́ bá wà yìí ó lè díẹ̀ o. bọ̀dá dì o ẹ má jẹ́ kọ́rọ̀ yìí le ẹ má mú le. ìdí nì a gbọ́dọ̀ ṣe ìwádìí kínníkínní ká rí i pé lóòótọ́ làkànjí ti kú ká tó fa ọmọ oyè míì kalẹ̀. níjọ́sí mo rántí wípé ẹni tí ọba kan ò bá kú wọn lè fi mí jẹ. mo sọ bẹ́ẹ̀ lóòótọ́. ẹ parọ́ ṣùgbọ́n mo fẹ́ kẹ́ rántí kinní kan wípé oyè kan ṣo tá à ń jẹ nídìílé wa rèé o oṣù kejì rèé tá a dẹ̀ ti rí bọ̀ọ̀dá wọ́n lè fi yí èmi láàfin pé tí fámìlì wa ò bá tètè fa ẹlòmíì sílẹ̀ wọ́n á gbé oyè yẹn fún ìdílé mi o ní ẹlẹ́mi ṣe ń ṣe tí mo ṣe o. ṣé nǹkan tí wọ́n sọ fún mi. bẹ́ẹ̀ ni. ó dáa ẹ máa fún èmi láàyè kémi lọ ronú sí i ìrònú tí ń bá rò nípa ẹ̀ èmi á wá má bọ̀ jẹ ẹ ṣé o gbọ́dọ̀ yìí rí báyìí ìkejì tó tún dàbí ẹ̀ owó tẹ gbé wáyìí ẹ máa gbé lọ. bọ̀dá àdúrà ẹ̀yin lẹ lówó. mo ní kẹ́ máa gbé lọ èmi mọ̀ pé èmi á gba nǹkan lọ́wọ́ ẹ mi ò yó àmọ́ ebi ò pa mí tí o bá ti wá bọ́ sórí oyè tán ìwọ náà máa wo orí tí máa gbà lọ́wọ́ ẹ. ká máa gbé lọ. ẹ máa gbé lọ. alágbára ayé yìí gbogbo ohun tó ṣe ó máa kẹsàn bó bá yá o ikán kan bẹ lọ́rùn tán bá fi nà yàn ajá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ehe ohun tó rò ní wípé ayé yìí máa bá wọn jẹ́ máa bá wọn dá ṣàkáṣà ohun ọba ṣe o òun ló máa ká o má jẹ́ ń tàn ẹ́ ọ̀rẹ́ mi kò máa kẹsàn. dáròdárò ṣọ́ra kó má bàa ṣì àròdá nàyànnàyàn ṣọ́ra kó má bàa lẹ́ni ọba. ṣé o ti kọ́ tán. mo ti kọ́ tán sà. kí ló kọ síbẹ̀. nǹkan tẹ́ ní nǹkan náà mo kọ ẹni kí n kọ́ pé èmi ni mo para mi nígbà táyé sú mi. Ògún Sunday. bàbá o. kọ̀ǹfàmù tó kọ ẹ. gbé wá. Exactly baba
ohun tẹ́ni kò kọ́ náà ló kọ́. fi sílẹ̀ ń bẹ́ẹ̀. fi síwájú ẹ̀. wo bí ṣé orí ìbọn tó gbé sí ẹ lágbárí yẹn ṣàkàrà nìyẹn. Ògún Sunday máa dùn kó o fún mú. màdùmádùn. mo fún. bàbá fẹ́ràn ọwọ́ ẹ púpọ̀ ìwọ èèyàn wa náà ní ẹ̀. Oya. Mú. Rọmú dáadáa. Oh, fine. Ṣorí ètò mú yẹn ṣorí kíní tó mú yẹn máa jèlè ni láàrin wákàtí mẹ́ta ọlọ́jọ́ adé àmọ́ wá jókòó síbí pẹ̀lú ẹ̀mí títí ọlọ́jọ́ ẹ̀ máa fi dé wá bá ẹ̀. ààyè bí bàjẹ́ jọ. fẹ̀yìntì wọ́n ṣàmáwò. ẹlẹ́wọ̀n ṣọ́ àbá. ta ni kọ́ wọlé o. kọ́mọ lábẹ́. èdè káàsán ẹ fẹ́ jáde. kódà ìrìn àsìkò gan-an lórí lẹ́sẹ̀. alájọbí ṣeun nù. ẹ dákun mo fẹ́ bí níbi kan ni nítorí mo mọ̀ pé tí ò bá yé èèyàn yẹn á mọ̀ béèrè àbí ẹ̀dùn kí lẹ rí gan àti kí lẹ gbọ́ gan àti kí lẹ rò gan tẹ́ ẹ fi ní kí méyàn mọ́jòyè. èmi máa rò pé ọ̀rọ̀ gidi ló bá wá ni mi ò mọ̀ pé ọ̀rọ̀ rántánrantán báyìí ló bá wá. ẹ̀dùn èyí tí mo bá yẹ sọ̀rọ̀ gidi. ṣé gidi lọ̀rọ̀ yìí. eléyìí sọ̀rọ̀ gidi. àbájọ ẹ̀dùn ó yẹ kó yé yín ṣé kò dáa tó ni àbí kò yẹ èèyàn tó àbóyè ò yẹ ó wá dìgbà tí ará àta bá gbé yín wa tó bá gbé kọ́gi àbí ṣé yẹ kó rí bẹ́ẹ̀. ó dà èmi ò pé kí aládéjọbí ó má joyè o mi ò pé kí mẹ́yàn má joyè bàbá o. inú àwọn gbé àbúrò bàbá rẹ̀ òun làwọn láti bí oṣù méjì ní ìsìn táàrí ẹ wá ní kí mẹ́yàn má joyè. mi ò ní ó má joyè. èmi ò ní ó má joyè torí òye ilé gbogbo wa ni. ẹ pé kí mẹ́yàn má joyè. èmi ò ní ó má joyè. aládéjọbí ó joyè bàbá rẹ̀. ìjẹkújẹ ti gbalẹ̀ ayé jẹ́. dáródáró ṣọ́ra kó má bàa ṣe àròdá nàyànnàyàn ṣọ́ra kó má bàa lẹ́ni ọba. ọjọ́ orí Abímbọ́lá ìgbà ń sáré lọ bí Ṣíọ́lá. gbogbo alágbára ayé ṣó fẹ́ lọ́lọ́run ni. dáródáró ṣọ́ra kó má bàa ṣe àròdá. àwọn ìyáálé rèé ẹni tí wọ́n tẹ̀lé rèé ìyáálé gbogbo yín nìyẹn Alice rèé ìyàwó mi tuntun. Hi. Mayor. Yes. Ẹ wí bẹ́ẹ̀ dẹ̀ ṣe bẹ́ẹ̀. ṣé wọ́n fi irú kan bẹ́ẹ̀ báyàn ṣàwàdà ni àbíjọ́ òlèmi àti Eddie kan náà tí mo máa fi yẹn bẹ́ẹ̀ ṣàwàdà. Alice lẹ ti rí yẹn o ibi báyìí ni gbogbo àdìjọ wọn máa gbé ṣe ti gbọ́. Honey. Yeah. Yeah. Ìyá ẹ̀dẹ̀ ń wú èdè sọ ọkàn. Kí ni nǹkan tó fẹ́ kí n sọ? Ṣé nígbà tí wọ́n gbé òun náà dé njọ́ kìíní àná kí ni mo sọ fi ń sọ kọ́kàn? Mo fi ṣòsùn mo fi para ìwọ náà fi ṣòsùn kó fi para. Àbí mò ń lálàá ni? Mayor kò dáa o.
ó dẹ̀ bá fi sọ báyìí o ṣíṣe ọṣọ ti àtọ́ nìyẹn ó ti tọ́ nìyẹn àbí ó dá ó ní gbà. Sunday. Bàbá. Back dada. Èyí tí mò ń wò lẹ́yìn yẹn jọ Joshua. Bàbá Joshua báwo? Ṣojú mi á máa tàn mí jẹ ni Joshua tó ń bá mi ṣiṣẹ́ tẹ́lẹ̀ ṣé mi máa ṣe Joshua mọ̀ ni. Bàbá eléyìí ò jẹ́ Joshua bí Joshua bá ń rákòrò á ti dọ́run bàbá. Ó dá ẹlẹ́pẹ́ ni ẹ wá fún mi. Joshua bàbá olórí burúkú alákòóbá ni ẹ o ṣé bá a sọ fún mi kò fìlú yìí lẹ́yìn. ìdí tí mo fi padà wá mo mọ̀ pé ó lè kú nítorí pé ohun tó mú lẹ́ẹ̀kan yẹn kò ń ṣe poison ni mo fi sí okun oorun lásán. ẹ ṣe brother. ní sùúrù ìdí tí mo lè fi ṣe léyìí tí mo ṣe yìí òun ni pé mo mọ̀ pé ọwọ́ ọlá ni Mayor fi gba ẹni ojú. bẹ́ẹ̀ni Mayor ṣáàṣì mi ni. àmọ̀ràn mi rèé o mo fẹ́ kó kúrò ní gbogbo vicinity mo fẹ́ kó kúrò ní gbogbo agbègbè tí wà tí Mayor ti lè fojú kan ara yín bí bẹ́ẹ̀ kọ́ ìjọ tí Mayor bá tún fi ojú rí ẹ ikú tí ò kú ní ọ̀rẹ́ mi tó máa padà kú ní o èmi gangan tẹ̀ ní máa fi ọwọ́ ara mi pa ẹ̀ o gbọ́ àbò dáhùn. nígbà wo ti gbọ́ ilé báyìí tó lọ ikú mi ìlú wa yá ọkọ̀ tó ń pè mí ní tẹ́lẹ̀ mi ò gbọ́ ìlú yá mo rí bẹ́ẹ̀ sí kẹrù báyìí. sí ní ẹnu ẹjọ́ kò dákẹ́ kọ́tọ̀kọ́tọ̀ wọn ló sọ lẹ́nu wo Mayor ti rí ẹ o yìí wọ́n ti rí mi ṣùgbọ́n àtúnṣe ṣì wà sórí tá a bá ti gbé rẹ́dọ̀ Mayor sí ṣáàdì náà pa ìgbé twins brother ló wà lẹ́kọ̀ọ́ ìwọ́n wà ní Jos ó gbá àbò dáhùn ó yà rẹ̀ iṣu ṣe bá kó balẹ̀. Joshua. ó ti sà èyí mo ṣe Joshua sà. ṣé má ṣe é mọ̀ ni ìwọ kọ́ ni Joshua ni. John lórúkọ tèmi Joshua èkejì mi ni mo wá wò John sì lèmi ń gbé ìbejì mi ni John lèmi Joshua lòun jẹ́ mo dẹ̀ délé ẹ̀sìn ó ṣe rán ló ti kú pé parẹ́. ó tẹ lójúpọ̀ kì í ṣe Joshua. John lèmi ń jẹ́ ìkejì mi ni Joshua táìkọ́ìn ni wa òun ni táyé mi ni Kẹ́hìndé. ọmọ ìjọra yín gan o. bẹ́ẹ̀ ni àjọra wa gan. ìjọra yín gidi gan o. ń bọ̀ ló kú ẹ̀ wá wà báyìí. wọ́n ní àwọn ìjọba tiẹ̀ ti dá sí i pé tó bá rí mi gan máa interrogate mi lèmi ṣe ní kí n padà lọ sí Jos kí n lọ sọ fún girama pé wọ́n ti pa Joshua bó dẹ̀ parẹ̀ lẹ̀ lọ́pẹ́ ni mi ìwà rówó mọ́tò. wà ń wá owó. bẹ́ẹ̀ ni sà. Princess. sir. lọ gbé owó envelope tí mo gbé fún ẹlẹ́kọ̀ọ́ yẹn lọ gbé wá fún mi. wọ́n máa ń jẹ́ èèyàn gan gbé wọ́n kọ́ ní Joshua. John òun ni Joshua. owó ló wà bẹ́ẹ̀ 200,000 naira ló wà bẹ́ẹ̀. ẹ fún mi sà. máa gbé lọ. ẹ ṣe gan sà. ó dàbọ̀ sà. Dáró ṣọ́ra kó má bàa ṣe àròdá. Nàyànnàyàn ṣọ́ra kó má bàa lẹ́yìn ọba. Ọjọ́ orí ìdáná sáré lọ bí ọwọ́ agogo. Alágbára ayé ṣó fẹ́ tọ́lọ́run ni. Dáró ṣọ́ra kó má bàa ṣe àròdá. Nàyànnàyàn ṣọ́ra kó má bàa lẹ́yìn ọba. Ọjọ́ orí ìdáná sáré lọ bí ọwọ́ agogo. Aládéjọbí
ewu ń bẹ lóko ló ń gẹ o. bàbá ewu wo ló tún bẹ lóko ló ń gẹ gbogbo ìlú ló ti fọwọ́ sí pé kí n jẹ oyè yìí àfi bọ̀dá àdìó nìkan ló lágídí bọ̀dá àdìó yẹn nìkan ni. ibi tẹ́wú wà gan-an nù o. ìwọ rádìó tí wọ́n ń wò òun kọ́ lọ́tà rẹ o kì í sì ṣolùdènà rẹ kò ní ọmọ joyè ó rí àwọn tí wọn ò fẹ́ kó o débi oyè yìí àwọn tó súnmọ́ gbágbágbá bí ṣọrun ní òun àmọ́ àwọn rúmọlẹ̀ ò fi wọ́n wọ̀n mí àwọn gangan lolùdènà rẹ kì í ṣàdé o. ẹ̀yẹn bí àwọn rúmọlẹ̀ léèrè àwọn ẹni tó bá jọ́ta mi àwọn ẹni tó ń dènà mi tó ń fẹ́ kí n joyè yìí ẹbí rúmọlẹ̀ torí tá bá wí lọ tá bá wí bọ̀ sí i wọ́n á bí wọn àwọn fẹ́ gbọdún kan àwọn fẹ́ gbọdún orí àwọn fẹ́ gbégbá ẹbí wọn léèrè. ṣé o gbọ́rọ̀ mi irúmọlẹ̀ ò fi wọ́n wọ̀n mí àmọ́ ó jẹ́ kí n mọ̀ páwọn tó súnmọ́ ọlọ́tà rẹ̀ kì í ṣàdé o. àwọn irúmọlẹ̀ yín ti ń fọ́nbù ṣé mo kó mi ṣe máa sọ àwọn irúmọlẹ̀ yín ń fọ́nbù wọ́n tún ti fọ́nbù this time bọ̀tẹ̀ yẹn ẹbí wọn. Aládéjọbí sọ̀rọ̀sọ̀rọ̀ kó mọ̀ ṣọ́rọ̀ sọ o nítorí pé òwú yẹ lọ́rọ̀ ẹ̀jẹ̀ aṣọ sọ ṣé o mọ̀ pé irúmọlẹ̀ tó ń fọ́nbù yìí náà ló gbé ọ débi ọlà tó wà yìí bọ́n bá sì wá pé o mọ̀ ṣe nǹkan ó yẹ kó o lè gbọ́ o ṣé o wàá gbóòótọ́ ọ̀rọ̀ báyìí àwọn irúmọlẹ̀ ò fẹ́ kó o joyè ọ̀hún nítorí wọ́n léwu wà ń bẹ irúmọlẹ̀ gangan ni ò fẹ́ kó o jẹ́ o. ṣé mo sọ pé wọ́n fọ́nbù ṣé nǹkan ni pé wọ́n fọ́nbù nítorí kò ní kí wọ́n sọ fún yín bàbá gbogbo ìlú ló ti fọwọ́ sí pé kí n joyè o ọjọ́ Friday ládẹ máa joyè a máa wúyè níjọ́ Sátidé ní tí mo nílò yín fún ni pé tèmi bá lọ wájú báyìí kí n rí yín lẹ́yìn mi gbogbo ibi àti ẹni wàhálà tó bá wà ń bẹ̀ kẹ́ máa rí kúrò àwọn ọ̀rúnmọlẹ̀ gan ẹ kó wọn dání àti jẹ àti mu wọn ń jọ yẹn èmi kìíní mo gbé. ọjọ́ Jímọ̀ ló joyè. Jímọ̀ tó ń bọ̀ yìí ni. Sátidé ló wù. bẹ́ẹ̀ ni bàbá gbogbo ìlú sì ti fọwọ́ sí. gbogbo ìlú ti fọwọ́ sí kò kú èèyàn kan àfibọ̀dáàdì yóò fojú mọ̀ sọ. dáró ṣọ́ra kó má bàa ṣe àròdá nàyànnàyàn ṣọ́ra kó má bàa lè ní ọba. èmi wí tèmi o mo wí tèmi o. lóyọ̀ ti fún mi ní ṣẹ́ẹ̀kì $5 million ó jẹ́ kí n mọ̀ kí gbogbo ìnáwó tóun fẹ́ ṣe dọ́là ló ń fẹ́ ná níbẹ̀ ṣé tí ó dẹ̀ tún jẹ́ kó yé mi pé òun ti pe bank manager wọn wípé mò ń bọ̀ àgbà owó yẹn lọ́la. tàbá ti gbowó wíwò kò yá nìyẹn. kí ló tún sọ yìí first thing tomorrow morning èmi lọ book ticket pa nìyẹn. mo ṣe gbàgbọ́ nífẹ̀ẹ́ mi tó tọ́. ó tì ó ṣé pé o mọ̀ pé láti tọ́jú ẹ pé mo nífẹ̀ẹ́. mi ò mọ. bébí mi. dáró ṣọ́ra kó má bàa ṣe àròdá nàyànnàyàn ṣọ́ra kó má bàa lẹ́ni ọba. ọjọ́ orí ẹ̀dá ń sáré lọ bí ọwọ́ agogo alágbára ayé tó ẹ̀dọ̀ náà. mo rí oníṣẹ́ yín ṣé ò sí ṣebí ọ̀la ni ọjọ́ ìfinijoyè. bẹ́ẹ̀ ni ẹ sì jókòó ná ẹ jókòó. Aládéjọbí Mayor jókòó ná. ó dà. lóòótọ́ ni ọ̀la lọ́jọ́ ìfinijoyè àmọ́ a fẹ́ kó wa yọjú sí gbogbo ilé mi. ṣé èèyàn kan wà nínú ẹbí tèmi ò mọ̀ ni àbí tí o ti gbọ́ nípa ọ̀rọ̀ oyè tá à ń sọ yìí. ọ̀dà ó sì kú èèyàn kan tá a fẹ́ kó o mọ̀ ó sì ní í ṣe ó jẹ́ èèyàn pàtàkì tó ń láti sọ sí ọ̀rọ̀ oyè yìí. ẹ wá o kẹ tẹ́tí kẹ gbọ́ o ẹ má sọ èmi di àjèjì nínú ẹbí yìí o ta lẹni náà bàbá gòkè ẹ lè dákẹ́ ẹ lè sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ náà. ó yà mí náà lẹ́nu ìgbà tí mo gbọ́n pa pàdé pàjáwìrì àmọ́ tí ojú bá farabalẹ̀ arimu. kò burú mo fẹ́ gbọ́ ọ̀gọ̀dẹ̀ fẹ́ sọ. a ṣe ìmọ̀lẹ́ tọ́. mo fẹ́ gbọ́ ọ̀gọ̀dẹ̀ fẹ́ sọ. òkú rẹ o èmi èé ṣòkú òkú
alààyè ni mí. kàyéfì èèyàn pàtàkì tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ oyè tá a fẹ́ kó o mọ̀ òun náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Aládéjọbí torí ipò ń lọ sẹ́dẹ̀ ó sì bẹ̀ẹ̀dẹ̀ jẹ́ ó ti gbàgbé pé tọ́wọ́ bá tẹ̀dẹ̀ dé lọ́ọ̀dẹ̀ ló ń bọ̀ torí ipò ọ̀fẹ́ joyè ó sì fẹ́ gbẹ̀mí mi ọ̀fẹ́ jẹ́ kí wọ́n gbé mi gbèbí èbù àmọ́ o ń bolo fi tàwọn alálẹ̀ sí i. kí ló tún dé báyìí. ẹ wo bàbá olóyè a faramọ́ ìyà tẹ́ ń jẹ látàárọ̀ torí ẹ̀ la ṣe ní ká padà wá. ẹ ṣeun ọlọ́run á tún ti náà ṣe ẹ pàdé olóore tó bá wá rí bẹ́ẹ̀ ẹ tún mí lẹ̀ jẹ́ máa gbalé lọ. bàbá olóyè ṣe rí ilé yẹn gangan òun ni pírọ́blẹ̀mù ti wà ṣe rí tá a bá fi lè tún sílẹ̀ tẹ padà sílé tí Mèyí Aládéjọbí bá fi lè fojú kọ yìí báyìí ayé àwa méjèèjì bàjẹ́ nìyẹn. tó bá wá rí bẹ́ẹ̀ ọgbọ́n kù tá a dà wọ́n bulẹ̀ ìlú ìdíwọ́ wọ́n sàkó nílẹ̀ yìí ò ní débi mọ́ láéláé. ẹ sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. bàbá olóyè ṣé kì í ṣe pẹ́ ń jẹnu. ẹ wo ẹ ní kó fìrí mi nínú ìlú yìí àfi tẹ bá rẹ ní ó jọ mí wọ́n bulẹ̀ ìlú ìdíwọ́ wọn ò ní débi. bàbá olóyè orí mu wá ṣe o mi ò ní ṣèkà bóde bá wá di bí ìpàdé dọ̀hún o. àwọn ò ní fojú olóore gígì orí rẹ ò ní dèbì. ẹ tiẹ̀ wá wò tí n bá tú yín lẹ̀ tẹ́ bá padà sínú ìlú yìí tí n bá fi lè fojú kọ̀yìn ayé yín bàjẹ́ nìyẹn o. tó o bá fi fojú kàn mí. ọwọ́ mi méjèèjì báyìí ni màá fi pa yín o. wò ó tẹ́ ẹ bá ti fojú kàn mí fúnra mi ní ìnáwó sókè ní ìpèkẹ́ ìpa mi. ẹni bẹ́ẹ̀. mo sọ bẹ́ẹ̀ mo sọ bẹ́ẹ̀. ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. àṣẹ bẹ̀ ti gùn princess tú wọn sílẹ̀. rọra princess rọra bàbá ẹ pẹ̀lẹ́ abẹ pẹ̀lẹ́. bẹ́ẹ̀ ayé mi lónìí ẹ rí mi báyìí nítorí pé àjòyè ẹ̀wọ̀n tí Ládéjọbí ṣe tí kì í bá ṣàwọn ọmọ ẹ̀yìn ẹ̀ tó padà wá tí wọ́n wá ṣàánú mi tí wọ́n yọ mí ń gbèkú n bá ti dé ní àgbégbè bíi iṣu. bàbá olóyè Ládéjọbí máa burú o torí pé àjòyè tó ìwà wo ṣíṣe kù lẹ́yìn ṣíṣe kí wọ́n á ní tá a ṣe gan-an. àmúná tèmi ni pé ẹ jẹ́ kí bàbá olóyè kú wà ní àyìn á jẹ àmú á máa ṣe fún wọn ẹ jẹ́ kí Ládéjọbí ó máa bí tó kí àjòyè káàkiri. ẹ ṣeun. òótọ́ ló sọ èèyàn méjì òkú lè joyè ẹnìkan oṣù ní ìlú wa yìí ó dé ìwọ̀ òun ṣe wọ̀ òun tó dúró ẹni tí òkú ní tó yẹ kójú rẹ̀ rí yóò rí inú ìlú wa yìí. àṣẹ bẹ́ẹ̀ ṣe wá wí ibi tèmi ní òfin pẹ̀lẹ́ kò tó mi sílẹ̀ ìní yọ ọ́fíìsì nìkankan. ṣe gbọ́ ẹ ṣeun ẹ kú ọ̀rọ̀ mi. bọ́ọ̀bù àti ẹ̀tọ́ ó dìgbà tá a bá parí ọ̀rọ̀. jókòó. ìjọba Aládéjọbí Aládéjọbí ó ti gbàgbé pẹ̀kẹ́ ní ìpẹ́rú èpè àsìpolè ilẹ̀ dídà àkọ̀rẹ́ Alájọbí nípa iye kan ẹni tọ́mọ ni tó tún ṣe ni níbi lóòótọ́ ló lówó o sì lóògùn ìwọ ti gbàgbé pé nǹkan kan ń bẹ tí wọ́n ń pè mọ̀lẹ́bí dúdúndùn kó ṣe wé gẹ̀rùgẹ̀rù àpọ̀jù oògùn a máa ṣèrú mọ́ gàlégàlé tá a bá ti lápọ̀jù oògùn gbogbo ọjọ́ tá a bá ti máwọn mẹ́kẹ̀ẹ́ kì í jẹ́ ọwọ́ àti dalẹ̀ Alájọbí o Alájọbí ó sì mú ọ wọ́n tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí kí lè fi fẹ́ ká ṣe bí ó ṣe ẹni ìfẹ́ bá àwọn ọ̀pá yẹn jẹ́ náà nì. bó ṣe gbọ́dọ̀ ríre wọ́n dá ní Alájọbí ó ti gbàgbé pé kúrọ́kúrọ́ kú ó kú sínú ẹrú òṣìkà ìdákú ọ̀nà rẹ̀ sáàrò
ṣòtítọ́ nìkan ló kú sínú pósí ìdí ọ̀fẹ́ ìtọ́pẹ̀rẹ̀ ṣègìlẹ̀ kẹ́ ẹni bá ṣòótọ́ ni mo bẹ̀ gbé gbogbo ẹni bá talẹ̀ tó bá ti tàpá sálẹ́jọ́bí alájọbí ògbóǹtọ̀ òun yílẹ̀ ni ó bẹ̀rẹ̀ ni ó sì di dandan kó bá lẹ̀ ọ̀bàyé jẹ́ ẹ ti gbàgbé pé kankan bẹ ti ń jẹ́ mọ́lẹ́bí. ọ̀wàwà ìwé ìgbéjẹ́ ọ̀rẹ́ mi lọ́jà lọ́jíwé ìgbéjẹ́ ṣàgbéjẹ́ mọ́wọ́ ọ̀rẹ́ mi babaláwo tó ṣoògùn kìyà fọmọ rẹ̀ ohun tápá ni torí wípé ẹ̀san ń bẹ lọ́rùn ó máa pé ọjọ́ orí rẹ̀ ó ń sáré lọ má ṣe kà ọjọ́ orí rẹ̀ ń sáré lọ bó pẹ́ bóyá akólòlù mi máa pe bàbá tó bá dé pé bàbá ọwọ́ mi àtẹ̀kù dà bọ́wọ́ bá tẹ̀kù dà tán mo fẹ́ béèrè ikú tó pa bàbá ẹni bí ikú bá ṣì ní fìlà ká máa dúpẹ́ olúwayé ṣó fẹ́ dọ́lọ́run ni olúwayé bọ̀rọ̀ mi ò lè dọ́lọ́run dáròdárò ṣọ́ra ó má bàa ṣì àròdá nàyànnàyàn ṣọ́ra ó má bàa lẹ́yìn ọba ọjọ́ orí ẹ̀dá ń sáré lọ bí ọwọ́ agogo alágbára ayé ṣó fẹ́ dọ́lọ́run ni dáròdárò ṣọ́ra ó má bàa ṣì àròdá nàyànnàyàn ṣọ́ra ó má bàa lẹ́ni ọba ọjọ́ orí ẹ̀dá ń sáré lọ bí ọwọ́ agogo alágbára.